Mo fẹ́ kọlù bàbá mi, my brother Agbala Gabriel. Mo fẹ́ kọlù yín out. Ẹ̀yin àti Alhaji Oriyomi Hamzat. Mo fẹ́ kọlù yín out. Agbala Gabriel. Agbala Gabriel. Agbala Gabriel. Agbala Gabriel lẹ́ẹ̀kan sí. Agbala Gabriel. Kò ní bàjẹ́ fún yín o. Agbala Gabriel. Ojú kò ní tì yín o. Agbala Gabriel. Ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn. Torí titi yín ni mo ṣe wá. Agbala Gabriel. Mo fẹ́ kọlù yín. Mo fẹ́ kọlù attention yín. Lórí ọ̀rọ̀ ọmọkùnrin tẹ́ ń pè ní Muideen àbí kílẹ̀ náà ń pè é. Ní ṣoore dáràn o. Ọwọ́ ayé kò ní ka yín o. Agbala Gabriel, I will advise you now to listen to me. Ó yẹ kí n pè yín private ni, but this is not private matter. Torí pé ayé máa bá wa dá sí ilé tó wà nílẹ̀ yìí. Ayé gbọ́dọ̀ àwọn èèyàn tún gbọ́dọ̀ reason pẹ̀lú mi ọ̀rọ̀ tí máa sọ lénìí. Agbala Gabriel, ìwé ilé tẹ́ gbé fún Muideen ó léwu o. Ìwé ilé tí ẹ gbé fún Muideen ó léwu o. Ẹ yẹ kí wọ́n máa sọ̀rọ̀ tó tó gbà léwu fún yín. Ṣé rí alákọ̀ọ́kọ́ oògùn orí fífọ́ lẹ fi ń wo tinú rúnrun. Nǹkan tó ṣe bọ̀bọ́ yẹn spiritual attack ni, spiritual challenges ni, family problem ni, ẹ̀gún èpè ìdílé ni. Stop respecting him. Jare Said, you are older than Agba. I know that ẹ má bínú, ẹni Ọlọ́run ní gbogbo àwa méjèèjì. Ṣé rí Ọlọ́run ti gbé Agbala Gabriel sípò àpọ́nlé. Ẹni tí Ọlọ́run bá dẹ̀ ti pọ́nlé kódà tó fi dífá fún pé tí ọmọ ọdún kan bá jẹ ọba, èèyàn máa ń bọ̀wọ̀ fún ni. Bàbá mi Jack Olúṣọlá. Torí pé Ọlọ́run ti gbé sípò kan nínú ayé, kò yé yín. Ipò tó wà yẹn náà ipò ni. Ipò tèmi náà wà ipò ni. Bàbá mi òun ló jẹ́ kí n fún ní respect. Ó dẹ̀ ń ṣe dáadáa. Ó jẹ́ ni tí mo like. Mo like Agbala Gabriel o. Ó kàn yẹ pé kò sí bó ṣe máa rí ní country yìí, ní life tí mo wà yìí, báyìí bí mo ṣe wà yìí, mo like olóyè Sunday Igboho 100%. But Agbala Gabriel mo tún like ẹ̀ bó ṣe ń ṣe 80%. Ó yàtọ̀ síra wọn o. Tó bá sọ pé ṣéyàn lè fara gbọ́ta fún yàn, olóyè Sunday Igboho ni mo lè ṣerú ẹ̀ fún, pé ó yá kò sí kankan. Tó bá sọ pé òkè o, ọlọ́mọ ẹ̀ka rógun pé wọ́n fẹ́ fi nǹkan pàtì ara èèyàn ṣe nǹkan, ta ló lè fi ra ẹ̀ sílẹ̀ fọlóyè Sunday Igboho? Èmi lè ṣe yẹn ṣá o. Ó ràn mí lọ́rùn gan, mi ò mind. Torí nǹkan tó mú máa yẹn gbé lọ́wọ́, nǹkan àtúbọ̀tán nǹkan generation to generation ni ó pọ̀. But Agbala Gabriel mo kàn like ẹ̀ natural pẹ̀lú ìwà tó wà lọ́wọ́ ẹ̀ tó ń wù, lèmi ṣe like ẹ̀. So ó yàtọ̀ síra wọn. Now mo fẹ́ kọlù bàbá mi Oriyomi Hamzat sí attention now. Àti Agbala Gabriel, ìwé tẹ́ gbé lé Muideen lọ́wọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Trap ni Muideen jẹ́ fún yín o. Ní ṣoore dáràn o. Ní padà láǹdì sẹ́wọ̀n o. We never pray for Nigeria to be good so that can continue swindling people their okay ṣá, okay. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ni that is nǹkan tó, but ẹ wo trap, ẹ yẹ ká kọ́kọ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Trap ni Agbala Gabriel ni Muideen jẹ́ fún Agbala Gabriel o. Now ẹ yẹ ká fojú ṣùnùkùn wo nígbà tí Muideen gbé ẹrù sórí, ó gbé ike sórí, just ordinary ike nike yẹn, kò sí nǹkan kan nínú ẹ̀, kò sí nǹkan kan nínú ike yẹn, ẹ gbà bẹ́ẹ̀. Now ta ló lẹ́rù yẹn? Ta ló ní ẹrù tí Muideen gbé sórí yẹn? Ẹni tó lẹ́rù yẹn ṣó lè jáde? Ta ló kọ́ Muideen kó sọ wípé Agbala Gabriel ń báyàwó òun sùn? Kí ló pa wọ́n pọ̀ tó fi ń di pé ó ń sọ pé ìmọ̀ tara ẹni nìkan ni Muideen ni Agbala Gabriel ní tí ó fi máa kówó fóun? Ẹ máa fojú bá ọ̀rọ̀ yìí lọ díẹ̀díẹ̀. Ẹ wo, ṣé mọ̀ pé a máa pariwo tiwa. Kó má lọ dọ̀ràn, kó má bàa padà di ọ̀ràn ló yẹ kí n ya ń pariwo báyìí. Agbala Gabriel, tó bá possible ẹ lọ ta ilẹ̀ yẹn, ẹ ta lé yẹn fẹ́ lòmíì, ẹ kówó ẹ̀ fún Muideen. Agbala Gabriel, àwọn èèyàn ò láìkì yín o. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ọ̀tá yín o. Ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ràn yín o. Ojú tó ní kálukú fi ń wò yín ṣọ̀tọ̀ọ̀tọ̀ o. Àmọ́ Ọlọ́run nìkan lọ̀rọ̀ ayé iye o. Agbala Gabriel,
I think you will understand this program anytime you see it. Hey, ẹ jẹ́ ẹ̀yin tẹ́ ń pè mí ẹ má ti pè mí ẹ̀ ní sórí burúkú o. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe program mi tán náà o. Mo ti wà nílẹ̀ látàárọ̀ o. Gbogbo aláàdì sọ̀rọ̀ ní WhatsApp. So ẹ jẹ́ torí tọ́lọ́hún. Hey, Agbala Gabriel ẹ jẹ́ kí n call attention yín o. To the normal way o. Agbala Gabriel ẹ lọ talẹ̀ yẹn o. Ẹ talẹ̀ yẹn fẹ́ni tó bá ní ìdí ẹ̀. Ẹ dẹ̀ má jẹ́ kí ọmọbìnrin yẹn tó ná ẹtẹ náà fẹ́ ra wọn ẹ á bẹ́tà kẹ́ ẹ ṣe divorce fún wọn. Kí Muyideen má kàn lọ lù ú pa. Oríṣiríṣi ọ̀rọ̀ láti gbọ́ nípa Muyideen ni o. Ẹnìkan ní òun wá sọ́dọ̀ Muyideen òun fẹ́ nípa bó ṣe ń ṣáàjì fóònù. Èbú ni Muyideen mú un bú o. Muyideen fẹ́ bá òun jàdánwò o. Àwọn èèyàn complain Muyideen ni o. Tí Muyideen bá dáràn sí yín lọ́rùn Agbala Gabriel wọ́n á gbé yín o. Wọ́n á gbé yín o. Tẹ́nìtì bá dẹ̀ ṣe Muyideen pẹ̀lú nǹkan tó ti rọra ṣẹlẹ̀ lánàá yẹn Agbala Gabriel wọ́n á gbé yín o. Kò yé yín. Kí ni TikTok ń sọ? Okay. Agbala Gabriel wọ́n á gbé yín o. Wọ́n á gbé yín o. Tẹ́nìtì bá ṣẹlẹ̀ sí Muyideen wọ́n máa sọ opportunity yẹn lẹ fẹ́ lò láti attack ẹ̀. Wọn ò ní mọ̀ pé onínúure kó má lọ jì sípò ìkà ló yẹ kí n bọ́ síta kí n sáré tètè pariwo. Pastor Agbala Gabriel ẹ gba ìwé ilé yẹn. Kò yé ẹ gba ìwé ilé yẹn tá a fẹ́ lò míì. I know but ṣe rí ẹyẹ ká ṣe bọ̀dá mi Jack Olúṣọlá ẹ kí n sọ kinní kan fún yín sìn ṣe rí ẹyẹ ká tiẹ̀ ṣe gbé issue donation or no donation ẹyẹ ká ṣe gbé sẹ́gbẹ̀ẹ́ ṣe rí Ọlọ́run ló mọ ẹni tó dáa o. Are you understand me? Ọlọ́run ló mọ ẹni tó dáa. Ọlọ́run ló mọ ẹni nínú rẹ̀. Ọlọ́run ló mọ ẹni tó ń sìn o. I don't have issue with that one. Èmi ń tèmi. Ọ̀zù ni ẹ ti mọ̀. God bless you Mr. Jack. Ẹ̀yin náà ti mọ̀ pé normal èmi ń ṣe business mi òwò tèmi mi mọ̀ ń pa ẹ̀. Èmi ò lè máa gbéyàn wá sọ́n láì láti máa béèrè irú nǹkan bẹ́ẹ̀. But Màláìkà ni gbogbo wa. Ẹ gbà bẹ́ẹ̀ my brother. Màláìkà ni gbogbo wa o. Kò sí ẹni tọ́lọ́run ò lè rán ṣiṣẹ́ o. Kò sí ẹni tí Ọlọ́run bí Ọlọ́run ṣe rán oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Kò yé bóyá nǹkan tí Ọlọ́run fẹ́ lò. He is not a scam. Yes, God bless you but ẹ wo ojú tó oníkálùkù bá rí kó fi wo Agbala Gabriel. Ojú tí èmi fi ń wò ojú re ni èmi náà bímọ. Tó bá dẹ̀ di ọjọ́ iwájú tọ́mọ tèmi bá fẹ́ ṣe rere fún yàn wọn ò ní fi bí san fún. Òun lèmi ṣe ń be careful lórí gbogbo ìwà tí mo bá torí Ifá tèmi ti ṣàlàyé fún mi wípé wùwà kó ṣọ́ra torí bó ṣe wà yẹn gbogbo ìwà ló ní ẹ̀san gbogbo wájú ló ní ẹ̀yìn Ifá tèmi ló kọ́ èmi bẹ́ẹ̀. So I don't judge anybody. Sì lè rí èmi ṣàìdìrí lábẹ́ kọ́mẹ́ǹtì anybody láti against èèyàn. Nǹkan tó bá ti mọ̀ ní kó o ṣe. Ọ̀nà tọ́lọ́run bá gbé ẹgbà tó dẹ̀ ń sọ sídìí ń bẹ̀ ọ̀nà ẹni. Ọlọ́run kádàrá bẹ́ẹ̀ ni pé bí ó ṣe rí nìyẹn. So my brother ẹ jẹ́ ká ṣàkọ̀rọ̀ a máa wo Ọlọ́run ṣẹ́ẹ̀dẹ̀ wá rí o. Ọlọ́run ti ọwọ́ Agbala Gabriel ṣe nǹkan rere o. Gbogbo àwọn tí òròpó máa dáa fún wọn láyé tí òròpó wọn máa jẹ́yàn láyé. Okay wọ́n ní not everyone will love you even 7, 8 and 9. God bless you Mr. Emmanuel. Now you understand me. Bí mo ṣe wà mi kì í ṣe pastor mi kì í ṣe àfà oníṣẹ̀ṣe ni mí o. Adáhùn ṣe ni mí tún ni mí kì í ṣe babaláwo. Wọ́n máa mọ̀pọ̀ ní mi sí nínú ẹgbẹ́ awo kankan o. Mo kàn ṣáà ń ṣe tèmi bọ́lọ̀ ń ṣe rán mi ni o. But mi lè rí ti pastor tó fẹ́ bàjẹ́ kí wọ́n sọ pé kó bàjẹ́ because he's a human being like me. Mi ò lè rí ti àfáà tó fẹ́ bàjẹ́ mi ní àláò kó bàjẹ́ tí n bá l'opportunity láti save life ẹ̀ torí pé we are all human being. Ọlọ́run kò ṣẹ̀dá wa nítorí religion. Ọlọ́run ṣẹ̀dá wa because we are part of ourselves. Ẹ ní ẹ̀jẹ̀ lára èmi náà ní ẹ̀jẹ̀ lára. Omi jọ rọ̀nù nínú system gbogbo ara wa ni. So bí mo ṣe wà yìí mi ò kì í ṣe ẹnìkan tó ṣe dé máa hate èèyàn tàbí tó máa judge èèyàn mi kì í ṣerú èèyàn bẹ́ẹ̀
Ọlọ́run kò dá mi bẹ́ẹ̀ nítorí pé ipò tí Ọlọ́run dá mi sí ipò àwọn tó máa save life èèyàn ni, kò ń ṣe ipò àwọn tó máa dédé máa judge èèyàn wrong. But Agbala Gabriel wọ́n ní ọ̀tá, ọ̀nà tó ń gbà ní ọ̀tá pọ̀. Donation tí wọ́n ń gbà yìí wọ́n ní ọ̀tá ẹni tí ò ní irú opportunity ẹ̀. Wọ́n ní ọ̀tá ẹni tí ò ní opportunity ẹyọ kan tí nínú 100 opportunity tí Agbala Gabriel ní, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ò l'opportunity yìí. Ẹ má jẹ́ ká máa tọ́ra wa jẹ, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ò l'opportunity tí Agbala Gabriel ní tó fi ń ṣe àánú, tóun náà bá ti rí bẹ́ẹ̀ ó normal kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí mi lè máa calculate nǹkan tí benefit téèyàn rí. Ẹ jẹ́ ká wo hard work tẹ́nìyẹn ń ṣe. Ẹ jẹ́ ká wo hard work tẹ́nìyẹn ń ṣe. Ẹ jẹ́ ká try kí gbogbo wa dẹ̀ bẹ̀rù Ọlọ́run lórí gbogbo nǹkan tá a bá ń ṣe. Ẹnìkan ti wá sí WhatsApp mi láàárọ̀ yìí tún wá bú mi lórí program tí mo ṣe lánàá lórí Agbala Gabriel. I don't care. I don't fucking care. Because I will not hate you. I will not hate you. Everybody is a man of God. Ọmọ Ọlọ́run ni gbogbo wa, ọmọ Èṣù ni gbogbo wa, ọmọ Ọ̀rúnmìlà ni gbogbo wa. Whatever any prophet tó bá ti wálé ayé, ọmọ ẹ̀ ni gbogbo wa. Ká gbà fọ́lọ́run nísinmi. Ká dẹ̀ yé kórìíra wa mọ́. Tó bá yẹ pé málà ni Agbala Gabriel, kò ní rí wàhálà ìdààmú tó ń rí. Tó bá yẹ pé málà ló ní Agbala Gabriel, kí ni ti happen nínú àwa Yorùbá too much. Téèyàn kan bá ti dìde pé òun fẹ́ ṣàánú èèyàn, a ṣá máa hate ẹ̀ ni, a máa sọ̀rọ̀ tí ò dá sínú ayé ẹ̀ ni, a máa pè lólè ni. Ìyà dẹ̀ pọ̀, ìyà pọ̀ nílùú, gbogbo ayé ká list síra wa, ìyà pọ̀, people are suffering. Àwọn èèyàn ń jẹ ìyà tó jẹ́ pé tó bá yẹ pé irú àwọn pastor tó kù náà ni Agbala Gabriel ń ṣe ni, a ní rí mistake ẹ̀, a ní rí mistake ìmánu yẹn. Tó bá yẹ pé ó ti ra private jet ń sì tó ń gbádùn, èpè tó ṣẹ́ fún Yorùbá, Ọlọ́mọ yẹn kó mọ́ wa dọjọ́ alẹ́. We hate ourselves, a nífẹ̀ẹ́ ara wa, kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀, kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Kí nìyẹn ti pọ̀jù lára Yorùbá, ẹ jẹ́ ká cancel ẹ̀. Èmi ti wẹ̀wẹ̀ gún èpè tèmi, mo ti wẹ èpè tó ṣẹ́ fún ìran Yorùbá, mo ti wẹ̀ kúrò nínú ayé mi, mo ti wẹ̀ kúrò nínú ayé ọmọ mi. Èèyàn lè máa ṣe the right thing kó jọ negative lójú mi láíláí, because I'm a normal man. I'm a normal person. I'm not an abnormal person again. Èpè tó ṣẹ́ fún ìran Yorùbá mo ti wẹ̀ dànù. Oníṣẹ̀ṣe ni mí, mo lọ́ṣẹ tí mo fi ń wẹ̀. Mo ti tọ́jú ara mi. Abnormal thing can never be normal thing in my eyes. Normal thing can never be abnormal thing in my eyes, because I know the right thing and I know the left thing. Ẹ má yẹ ká judge Agbala Gabriel. The man is a good man. Ẹ yẹ ká fi ilẹ̀ bẹ́ẹ̀. The man is a good man. Ẹ yẹ ká fi ilẹ̀ bẹ́ẹ̀. Ó rówó ń bẹ̀ náà. Ó ṣe kinní kan bẹ̀ náà. That one is not concern me. Ọṣẹ tèmi náà ń tà mọ́ rówó ń bẹ̀. Ọṣẹ tí mo ń tà mọ́ rówó bẹ̀ tó bá yẹ pé ìyẹn lè fẹ́ ká máa sọ. Ọṣẹ tí mo ń tà mọ́ rówó ń bẹ̀. Ṣé mi tí mo ti fi géènì sórí ọṣẹ tí mo ń tà, ṣé mi ìrówó ń bẹ̀ ni? Ṣéṣẹ́ tẹ̀yìn náà ṣe ẹ̀rówó ń bẹ̀ ni? Ẹ má yẹ ká máa judge ara wa for nothing. That thing is like stupidity. Ẹ yẹ ká stop ẹ̀. Ọṣẹ tí mo ń tà mọ́ rówó ń bẹ̀ náà. Ṣé mi ìrí géènì ń bẹ̀ ni mo ń tà ni? Ẹ má yẹ ká máa judge anybody. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ yẹ kó ní kálukú face life ẹ̀. Mi ìrówó ń bẹ̀ ni màá continue láti máa tà níbo. Mi ò tiẹ̀ kí ṣe nǹkan tí mi ní rí géènì ń bẹ̀. Never. I'm not a pretender. I'm talking to God. Nǹkan tó dẹ̀ wù mí ni mò ń ṣe tí mo mọ̀ ń pa ẹ̀. So ṣé máa sọ pé mi ìrówó ń bẹ̀ ni? Máa tó ń gba donation fún yàn lọ́kàkiri bond bí òdẹ̀ tún ṣe náà tún rí àwọn artist actress wọ́n á tún jáde wọ́n á tún bẹ̀ sí call her out, wọ́n á bẹ̀ sí bẹ̀ Agbala Gabriel o, please help us o, kí la fẹ́ kó ṣe? Ìgbà tí Ọlọ́run fi ṣánrẹ́ Jésù nígbà lọ́jọ́ kìíní àná, gbogbo àwa ọmọ ayé ó lójú eléyìí tó gbà fún. Social media tí mo ń lò pọ̀, so tẹ́ bá comment mi ìdárúkọ yẹn má bínú, kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ máa comment pátápátá. Ìgbà tí Jésù wáyé ẹni ní where do your shop jàre, tá bá parí program ẹ lọ WhatsApp mi, mi wá polówó ọṣẹ ń bí. I'm coming here to support my brother Agbala Gabriel. I'm not a Christian, I'm not a Muslim, but a kò lè jókòó kádẹ sínú yàrá kan kádẹ máa ba ayé aláyé jẹ́.
àwọn kan ló kọ́ mú ìdí kó sọ ní public pé Agbala Gabriel ń báyàwó òun sùn náà. Àwọn kan ló kọ náà. Àwọn kan ló ní kó sọ bẹ́ẹ̀. Ojú ẹ̀ á dẹ̀ já. Kọ́ má jẹ́ kí Agbala Gabriel má jẹ́ kí mú ìdí ní ẹ life òun mọ́. Enough is enough. Tẹ́ bá ṣoore fún yàn tí ò bá appreciate ẹ gba oore náà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ju ẹ̀dá lọ. God over everything. I don't care. Ẹ ká filẹ̀. Ó rọrùn fún Yorùbá ó rọrùn fún wa láti pètè ọ̀tẹ̀, láti bà tèèyàn jẹ́, láti sọ fẹ́ pé ẹnìkan ò dáa. Kí ló dé ta fẹ́ wà ungrateful? Ẹ jẹ́ ká appreciate. Ẹ ká appreciate. Máì náà bí ò gba donation náà, ó ń talẹ̀, ó ń talé. Àwọn èèyàn dẹ̀ mọ́ ó dẹ̀ ní church. Ó ní church tán lè máa dá owó ẹ̀ tó dẹ̀ máa fi jẹun. Mi ò máa blame àwọn aláàánú tí ò máa kí ń ṣàánú o. Mi blame àwọn aláàánú tí ò kí ń ṣàánú. Mi ò blame anybody tí ò bá ti kí ń ṣàánú. Challenges lórí. Kí ló dé? Tá kò wà convenient láti máa ba ayé aláyé jẹ́. Ẹ jẹ́ ká stop kíní. Mi ò ní gbà. Ṣé rí èmi Saidi mi ò gba kọ́bọ̀ sí program tí mò ń ṣe yìí o. And nobody send me. Bọ́lọ̀ ń ṣe rán èmi nìyẹn. Ṣé rántí pé nígbà tó lóyè Sunday Igboho tó dìde fún Yorùbá, ìgbà táwọn èèyàn fẹ́ dìde ọ̀tẹ̀ sí wọn, mo dúró tán pé anything tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. I don't care. I don't fucking care anybody. Bàbá mi ò dẹ̀ sọ normal ọlá bàbá mi ni mò ń jẹ. Kí má sọ pé bàbá mi ò sọ pé ó yá ọ salary rẹ̀ no mi ìṣẹ́ ni tó máa complain. Ọlá Ọlọ́run mò ń jẹ ọlá Ọlọ́run, mò ń jẹ ọlá ìwà mi anywhere. Lórí iṣẹ́ tí mò ń ṣe mò ń jẹ ọlá ìwà mi. So kò mi ní access sí anybody láti máa wojú èèyàn báyìí pé ó dìgbà tí n bá wojú ẹ̀ tí n bá tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ kí n tó jẹ. Ẹ ká stop àwọn ìwà ọ̀dàlẹ̀, ìwà rìkíṣí, ìwà ìkà, ìwà ìmọ̀ràn tara ẹni nìkan. Ẹ jẹ́ ká stop ẹ̀. Agbala Gabriel donation tó ń gbà yẹn ó wà normal because he saved people life. He did what? Agbala Gabriel saved people life. Àìmọye àwọn títí wọ́n ti yẹ kó bàjẹ́. Bàbá wa Ìgbòho ṣàǹkan. Bàbá wa lálàáfíà. Àìmọye àwọn èèyàn títí wọ́n ti yẹ kó bàjẹ́. Tágbàlá Gabriel máa débẹ̀. Agbala Gabriel ti wà láti day one tó ti ṣe kíní yẹn káàkiri. Ó bẹ̀rẹ̀ láti inú àwọn arúgbó tó ń gbénu uncompleted building. Ìgbà tó ó dẹ̀ sọ pé ìgbà tó òun kọ́kọ́ bẹ̀rẹ̀ òun gbé wá sí social media. Àwọn èèyàn náà ló ń pè òun tó ní mátà yìí ẹ máa gbé wá online ni o. Arẹ́dì àti dáwó, àwọn tó ń dáwó yóò sọ pé ara ro wọn. Àwọn alájẹṣẹ́kù tọ́lọ́hun dẹ̀ ní jẹ́ kán jẹ tọwọ́ wọn tán láíláí. Àwọn ló dúró ti Agbala Gabriel pé kó máa báṣẹ́ ẹ̀ lọ. Nobody wọ́n ti ṣe ẹni tí ò bá kí ń ṣe street kò lè understand the parole tó ṣẹlẹ̀ níjẹta yẹn lórí ọ̀rọ̀ Muyideen. Tẹ́ bá jẹ́ street ẹ máa mọ rate tó máa fi ń blackmail èèyàn. Tó bá fẹ́ blackmail ẹ tó ti gba ọ̀tún tó ti gba òsì tó rí pé blackmail yín ò ṣùọ́. Ó dà pé bọ̀bọ̀ ìlọ́lọ́run lẹ́yìn. Wọ́n ti fẹ́ fobìnrin sẹ́ẹ̀tì Agbala Gabriel up. Ṣé rántí àwọn tó jáde ní last year tó ní Agbala Gabriel bá wọn sùn nígbà táwọn lọ sọ́dọ̀ ẹ̀. Ṣé ti gbàgbé ni? Ẹ̀yin Yorùbá ẹ̀ tètè máa ń gbàgbé ọ̀rọ̀. Bọ̀ nǹkan téèyàn bá ṣe fún yín tó yẹ tẹ́ ẹ bá fẹ́ bayé ènìyàn jẹ́ ẹ máa rántí yẹn. Bọ̀ tó bá fẹ́ bayé èèyàn jẹ́ ẹ kì í rántí. Yorùbá, àwa Yorùbá àmà dúdú láwọ̀ àmà dúdú níwà o. Àwa Yorùbá adúdú láwọ̀ adúdú níwà gan o. Mo máa ń polówó ọṣẹ ńgbà míì tẹ́lòmíì máa ń bú mi. Á dẹ̀ bú mi sábẹ́ kọ́mẹ́ǹtì mi, èmi tí mo ń tajà mi jẹ́jẹ́ tí mo ti fi owó mi over millions ṣiṣẹ́ sórí igbá. Èmi ló tún bú. Kí ló fẹ́ kí n ṣe? Ṣó fẹ́ kí n lọ máa jalè ni? Ṣó fẹ́ kí n lọ rọ́ọ̀bù ni? Nǹkan tí mo mọ̀ ń pa ẹ̀ ni mò ń ṣe. Ìbáwọn tó bá nífẹ̀ẹ́ mi ló máa patronize mi. Fi mí lẹ̀ oníwà dúdú. Ìkà ẹ̀dá fi mí lẹ̀ jẹ́ mọ́ ṣe tèmi. Àwọn tí ti ń patronize mi ò ṣe pè fún mi rí. Fi mí lẹ̀ jẹ́ mọ́ ṣe tèmi. Ó ya ẹni tí ò ti ẹ̀wò tó wá lọ́jà tó jẹ́ pé contractor Agbala Gabriel ṣe má gbàgbé o. Ó nílẹ̀ tó pọ̀ gan-an. Kí Agbala Gabriel tó bẹ̀rẹ̀ sí ní gba donation ló máa ti nílẹ̀ yẹn. Ẹ̀yin aláwọ̀ dúdú oníwà dúdú. Ẹ jẹ́ ká bá yín sọ̀rọ̀ náà. Ó ti nílẹ̀ yẹn ti pẹ́. Àwa ọmọ èèyàn. I salute human being o. I salute una. I salute una. I salute una. I salute una. Mo salute yín gan-an. Wọ́n ti fẹ́ lo èèyàn láti set me up náà rí. Mo jára mi ni.
wọ́n ní kí woman yẹn pè mí kó nù fẹ́ wá rí mi woman yẹn ní kí n jẹ́ ká pàdé ní hòtẹ́ẹ̀ mo ní lórí ọ̀rọ̀ ọṣẹ tí mo ń ta yìí náà la máa pàdé lóòtẹ́ẹ̀ irọ́ o ilé mi lẹ ti máa wá bá mi ilé mi dẹ̀ ní DS camera in everywhere gbogbo nǹkan tẹ́ bá máa sọ mo lẹ́fídẹ́ǹsì fún tẹ́ ẹ̀ bá ní wá sílé mi ó ní rárá ó ní hòtẹ́ẹ̀lì àti fẹ́ kàdé mo ní ẹ gbọ́ mà mo ní mo ti gbọ́ mà mo wá dákẹ́ mi sọ̀rọ̀ mọ́ ọjọ́ kejì ó nílò ni mo need kó o sẹ́ndì sínú àkáǹtì mi á lè fi yẹn sọ̀rọ̀ pé mo ti gba owó lọ́wọ́ òun mi ì wá ni mo wá jára mi pé setup lélẹ́yìí ẹnìkan ló máa gúnṣẹ́ ìwá wàá ṣeré ó bẹ́ mi náà lé bí mo yẹ tàṣẹ fún woman ẹ nìyẹn pé bá ṣe máa ṣe kiri nìyẹn lọ́jọ́ ayé ẹ̀ kò dẹ̀ ní nífọ̀kànbalẹ̀ mọ́ mi blọọkù ẹ̀dẹ̀ níbọ̀ kò kọ̀ wá mọ́ nítorí pé àlọ́ rámi báyìí là ń rí ewé igbó ó lọ gbó ni ó lọ rámi ó fẹ́ wá dán mi wò tó bá dán mi wò mo wà ń lè mo wà ń lé ọkùnrin ni mí náà tọkùnrin ò bá sí ń lé I'm proud of myself ó ṣùọ̀ fún mi dáadáa ọjọ́ tójú bá ti wojú tá a bá ti ríra wọ́n náà wọn tó bá fẹ́ mọ̀ pọ́kùnrin ni mí gbé wà yẹn jáde wàá mọ̀ pọ́kùnrin ni mí ọkùnrin lèmi náà bọ̀ ó kọ̀ yẹ pé ọmọdé ni wá ni torí pé a gbọ́dọ̀ gbọ́n níwájú ẹ̀yin àgbàlagbà nǹkan tó kọ̀ wá ń bẹ̀ nìyẹn kí ló dé ta níwà dúdú kí ló dé ta níwà dúdú kí ló dé ta jẹ́ ìkà kí ló dé ta kì í fẹ́ ọmọ ẹnìkejì fún rere Agbala Gabriel ò ní any problem kó má bàá jì sọ́fì problem náà ni ó jẹ́ kí n sáré wá torí Agbala Gabriel ní ọ̀tá o alákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ra gift fún mi ẹ ṣé o first time mi ní TikTok mi tiẹ̀ wá bá ti gift wá bọ̀ ó kọ̀ ká mi lára ni pé kí ló dé àwa èèyàn kí ló dé kì í ṣe láti má rí complain ara wa ṣé ẹ wá rí ibi tó le sí Muyideen ní family problem ó tún ní religion challenges torí bàgbàlá àtìgbà t'Agbala Gabriel ti gbé Muyideen tí Muyideen ti ń lọ sí ṣọ́ọ̀ṣì ló ti di ọ̀tá àwọn muslim kan tẹ́ ẹ bá fẹ́ gbọ́ màá sọ ọ̀tá pọ̀ f'Agbala Gabriel ìyá mi tèmi tọ́pẹ́ tó sọ̀rọ̀ ní TikTok I'm telling you ó ní láti fúnra ó ní láti be careful ló jẹ́ kí n jáde láti call Agbala Gabriel àti Alhaji Oriyomi Hamzat ẹ lọ gbàwé ọwọ́ Muyideen padà ẹ jọ̀ọ́ bá mi share program yìí ẹ lọ gbàwé ọwọ́ Muyideen padà ẹ ta lé yẹkẹ kó wẹ̀ fún Muyideen kó máa bá tiẹ̀ lọ tí Muyideen bá ṣubú lásán wọ́n máa sọ pé ẹ̀yin lẹ pa o wọ́n máa lẹ́yìn lẹ pa o ọ̀rọ̀ yẹn ń gbé mi lọ́kàn ló yẹ kí n jáde sọ̀rọ̀ yìí o èmi mo ní káàdì mi o tí mo fi ń ṣe prógráàmù yìí o ẹ wò ó ẹ lọ gbàwé ọwọ́ Muyideen padà ẹ yẹ kí Muyideen rìn jìnnà sí yín àbí ìyá mi Àdùkẹ́ Àríkẹ́ olórí ibú ni wọ́n o ẹ lọ gbàwé ọwọ́ Muyideen padà láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè fún Muyideen ní poison 1 hour wọ́n lè fún Muyideen ní injection 1 hour kọ́ ni kó máa lọ s'Agbala Gabriel ọgbà Agbala Gabriel kó débẹ̀ tán kó jábọ́ kó ṣaláìsí o. ẹ wò ẹ gbàgbé ẹ jọ̀ọ́ ẹ má sọ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ o ẹ ká bí smart o tó bá ṣẹlẹ̀ tán ẹ ní bá Agbala Gabriel dé kóòtù o ní bá Agbala Gabriel ní bá Agbala Gabriel dé kóòtù o mo mọ nǹkan tí mo ń sọ o wọ́n fẹ́ dínà orí Olódùmarè ni o ṣé ẹ̀dẹ̀ ráwà kan wà nínú ayé tó yẹ pé a lè jó oníṣẹ̀ṣe kí wọ́n jẹ́ wòlíì o bọ̀ tó bá fẹ́ jì sọ́fìn àní jẹ́ kó jìn sí ni torí pé Ọlọ́run ò dá ayé by religion Ọlọ́run dá ayé by human being ni tó bá set travel Nàìjíríà náà ń pè bí o people don't like Agbala Gabriel because ó réèyàn dáwó fún ó rá àwọn èèyàn dúró tì í hatred yẹn first hatred ni àwọn èèyàn hate Agbala Gabriel o tẹ́ bá fẹ́ máa gbóòótọ́ ọ̀rọ̀ kẹ́yẹ́ ká máa sọ̀rọ̀ fúnra wa ẹ wò kẹ́ni kankan má wàá pọ́nrán léwé ń bí o ẹ má yẹ ká pọ́nrán léwé ń bí o ẹ̀yin tẹ́ fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹ̀ nígbà kí n sọ̀rọ̀ o bọ̀ máa sọ tèmi o ẹ̀yin tẹ́ ń gbẹ lọ́hùn kí tiẹ̀ bàjẹ́ títí wọn náà máa bàjẹ́ lágbára Ọlọ́run ni o t'Agbala Gabriel ò ní bàjẹ́ Olúwa á dúró tì àwọn tó láyé á dúró tì Èdùmàrè á dúró tì wòlíì ní ẹbọ èṣù ọ̀dàràgàn á dúró tì ẹ́ bẹ́ẹ̀mi ṣe màdúrà tèmi ṣe nìyẹn ṣàmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀mi ṣe màdúrà tèmi ṣe nìyẹn má bínú pé o jẹ́ pásítọ̀ o ní jábọ́ o bọ̀ àwọn èèyàn ń tẹ̀lé ẹ lẹ́yìn o àwọn tó dẹ̀ ń tẹ̀lé ẹ lẹ́yìn dẹ̀ ní bíi ìgbà tí lion tó bá ń tẹ̀lé ewúrẹ́ lẹ́yìn ní ọgbọ́n àti pàjẹ́ ló ń wá o I will advise Agbala Gabriel now to be careful àwọn tó bá ti rí pé wọ́n máa sọ ẹ́ lẹ́nu wọ́n máa ba yí ẹ jẹ́ àwọn tó bá ti rí pé ó máa ṣoore fún wọn máa padà ṣàkóbá fún ẹni sá fún wọn run away for them please avoid them ṣe rántí ọmọ kékeré kan tó lò jab
tí Agbala Gabriel gbé wá sí church tó fún ní gift ṣe rántí nǹkan tí Islamic level padà fojú Agbala Gabriel rí wọ́n sáré gbé lọ́wọ́ pápápá wọ́n sáré challenge ẹ̀ tó bá wá kí mi lé tó jẹ́ Christian tó wá ṣàdúrà nídìí iṣẹ́ awo ṣé dandan ni kí n pa ẹ́ ni tó bá sọ pé òkè òbọ̀dá Saidi o kájọ ṣe dédé church mo kàn fẹ́ ṣe àdúrà kan bẹ́ẹ̀ ni mo dẹ̀ fẹ́ kẹ́ já látìlẹ́yìn fún mi tí bá wá wọ ṣọ́ọ̀ṣì yẹn ṣé Jésù máa gé mi lẹ́sẹ̀ ni kí ló dé tá à ń bífù ara wa kí ló dé tá à ń jẹ́ ọ̀tá fúnra wa kí ló dé tá à ń jẹ́ olùdènà fúnra wa kí ló dé tá à ń jẹ́ ẹni bí fúnra wa kí ló dé pé tó yẹ pé tí ìwọ ò bá ti lọ sókè tó yẹ ẹ̀yin lẹ lọ sókè ẹ̀mí ò wá lọ sókè ṣé dandan ni kí wá já ẹ bọ́ ni Elédùmarè ló mọ àsìkò tó líkálùkù máa là Elédùmarè ló mọ àsìkò tó líkálùkù máa jẹyàn Elédùmarè ló mọ àsìkò tó líkálùkù máa dìde Elédùmarè ló mọ ìṣẹ̀dá tó líkálùkù gbé wáyé ó lè jẹ́ pé nǹkan tó rí Agbala Gabriel rírọ̀ mọ́lẹ̀ lẹ́dá ẹ̀ràn yẹn ó ṣàǹkọ́lé at least ó kéré jù room and parlour self contained wà nínú ilé tó ti kọ́ rí 2 bedroom flat wà nínú ilé tó ti kọ́ rí àwa ọmọ ènìyàn abìdí yanyan ẹja be careful láti máa fẹnu àtẹ mi ì fẹ́ kẹ́nìbọ̀dì mi ì wá convenience anybody torí pé kí n sọ̀rọ̀ torí nǹkan tó fẹ́ gbọ́ mi ò lè wá bí láti wá máa ba Agbala Gabriel jẹ́ èèyàn kan ló ní kí Muyideen sọ̀rọ̀ èèyàn kan ló ní kí Muyideen sọ̀rọ̀ ipa Agbala Gabriel ń báyàwó òun sùn but ṣé ẹ mọ̀ pé nǹkan tó ṣe yẹn tó bá yẹ kó wà nọ́mà ó yẹ kó ti wà lẹ́wọ̀n tó bá dẹ́rù ẹ̀wò fún mi máa gbé ẹ tó bá jẹ́ pé ọmọ ìjọba ní Imbeside ni ẹ ó fẹ́ jẹ́ Imbeside ni wàá lọ ṣe Imbeside ẹ nínú prison mi ní fiẹ́lẹ̀ torí ẹni tó ní kó sọ pé mo báyàwó ẹ̀sùn yẹn o gbọ́dọ̀ sọ nǹkan tí mo mọ̀ kó dá mi lójú pé mi ń ṣe akọ̀lọ́ gbàjúra ìyẹn ẹni Ọlọ́run ní gbogbo wa bọ̀tọ̀ gbá yàtọ̀ sọ gbá ni èmi ò lè sọ pé torí pé torí káyé má bàa bú mi kí n má wá dì pẹ̀lú ẹ tó yẹ káyé má bú mi tààrà mo ní interest nínú kí n dì pẹ̀lú ẹ tó bá fọkọ̀pù sí mi gbàgbé èmi àtọ́lọ́run la láàrin yẹn bóyá mo jí dáadáa bí mi ṣe dáadáa ìwọ tó mọ̀ yàn bà lórúkọ jẹ́ ìwọ lè yàn dáadáa wà Agbala Gabriel tún wò ó pé bọ̀bọ̀ yẹn dẹ̀ scot free bọ̀bọ̀ yẹn dẹ̀ scot free ó dé bí ó ní capacity ó gbé Agbala Gabriel dé ó gbé dé station ǹjẹ́ gbogbo yín mọ̀ pé ọ̀dọ̀ Alhaji Oriyomi Hamzat police station ni mọ̀ àbí ṣé èèyàn méjì tún máa ń dé station kéèyàn méjì jọ dé station padà kó tún ṣọ̀rẹ́ mọ́ ni mọ̀ pé ọ̀dọ̀ Alhaji Oriyomi Hamzat gan mọ̀ pé ayé yín á da bàbá mi ní I'm a stubborn prophet Olúwatóbi God bless you me too Saidi I'm a stubborn person mi gbọ́n kankan tí n bá yarí mọ́ ẹ lọ́wọ́ ló máa mọ̀ pé mi gbọ́n kankan máa sìn ẹ́ débi tó fẹ́ lọ that is why tí mo fi máa ń ta ọjà mi gbà mí tí màá ní don't come to me send money I will send your work to you thank God people love me people understand me don't come to me ọ̀tọ̀ nìkan tó máa wá ṣe ọ̀tọ̀ nìkan tó máa sọ fáyé pé wọ́n ṣe fún ẹ mo níyàwó sílé mo bímọ òbòwò ni mo fẹ́ dó tí ò sí nítòsí mi tó wá jẹ́ pé wọ́n ló máa wájú tí màá máa kì mọ́lẹ̀ àwọn èèyàn burú they can use anybody set you up if you are doing something ó dẹ̀ fẹ́ pẹ́ láyé be careful má sọ pé o fẹ́ tẹ́ ọmọ aráyé lọ́rùn tẹ́ra ẹ lọ́rùn torí o lè tẹ́ ọmọ aráyé lọ́rùn o lè tẹ́yàn lọ́rùn gbàgbé àwọn tó fẹ́ tẹ́ lọ́rùn yẹn ṣèbóhùn ló sọ pé ẹ gbọ́ ọ̀rọ̀ ìdọ̀tí lẹ́nu Muyideen abẹ́ ti gbàgbé ìjẹta nìyẹn yìí ṣẹlẹ̀ o pé Agbala Gabriel ló sọ òun da ẹni tó padà wá sí ọjà Bódìjà wá gbàrú ẹ dá mi lóhùn question yìí ó ti ta lé àbí gbogbo aṣọ tó kó fún ó ti gbà padà ó ti gbàyàwó ẹ̀ ó ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ ó ti pa aláàánú ẹ̀ tó láàánú ẹ̀ ó wá bọ́ síta ní gbangba ó wá ní confidence láti máa sọ wípé òun ló sọ ẹ́ di ẹni tó padà sí Bódìjà màá ṣọ́ àánú kí n tó ṣe màá jẹ́ kó rí mi pé bí mo ṣe wà ẹ kọ́ mi lóró ni gbogbo nǹkan tẹ́ ń ṣe fún ọ́dàsì yẹn fi kọ́ àwa kan lóró ni o ẹ dẹ̀ fi kọ́ àwọn giver lóró ni ẹ gbà bẹ́ẹ̀ àwa táwọn máa fúnra wa lówó à á mọ́ra wa Ọ̀gbá federation bẹ́ẹ̀ ni o bóyá jẹ́ nìyẹn o mi ń báyàn ṣeré débi pé kó wá bà mí lórúkọ jẹ́ ẹ mọ̀ pé ìbanilórúkọ jẹ́ nìkan tó ṣe f'Agbala Gabriel yẹn ni àwọn kan ló kọ wípé tó o bá ti ṣe bẹ́ẹ̀ wàá rí ìwé ilẹ̀ ẹgbà lọ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ plan kìíní yẹn mọ́ mánù yẹn lórí ṣe bẹ́ẹ̀ yín náà bímọ
tó bá yá kan sọ pé àwọn ò jèrè ọmọ wọn kàn ti gbàgbé ìwà tí wọ́n wù lọ́jọ́ kìíní àná. Gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ burúkú bá ń ṣẹlẹ̀ sí ti ń bá rí pé mo rí pé ọ̀rọ̀ ẹ ò fẹ́ ní solution mi ní bẹ̀rẹ̀ nípa plan ẹni yẹn. Màá ní láti gbójú ń bẹ̀. Màá kàn sọ mo lè fún ẹ ní billing pé kó lọ wá 5 million wá tí orí o ti sọ fún mi tẹ́lẹ̀ pé kò sówó lọ́wọ́ ẹ o. Ó sọ fún mi tẹ́lẹ̀ pé ó lágbára bọ̀ mo ti rí pé àfọwọ́fà nìkan tó ṣe ẹ́ mo lè ní kó lọ máa wá 10 million wá. Tó bá sọ pé ready màá ní kó dúró pé èèyàn ṣì pọ̀ lọ́wọ́ mi ná. Mo máa wá excuse tó yẹ pé màá fi padà gba wàá kàn rí pé mo ti block ẹ lọ́jọ́ kan. Mi ì fẹ́ dá ẹ lóhùn nítorí pé mo pọ̀ àfọwọ́fà nìkan tó ń ṣe ẹ́. Ẹlòmíì ò jèrè ọmọ nípa ọ̀rọ̀ àfọwọ́fà. Ó ti gbàgbé nígbà tó ń fọwọ́ tó ń ṣe táyé ń pè òun ní máa ṣe lọ mò ń wẹ̀ yẹn máa ṣe lọ ìwọ tó bá ń ṣe ibi àánú ẹ̀ ṣe mí ó dẹ̀ ń bímọ àfọwọ́fà ó ti gbàgbé ẹ̀san ó ti gbàgbé ìgbẹ̀yìn ló ń lẹ́yìn ṣe fẹ́ gbọ́ ìgbẹ̀yìn ló ń lẹ́yìn nínú ayé. Some people will against what I'm talking because ẹnìkan ti wá lẹ́ni tó ti wá bú mi dáadáa mo ṣáìdì Agbala Gabriel èmi tó ti definitely my beard of Christian ni kìíní kan ni ọ̀gá ọṣẹ lèmi ń wẹ̀ mi ò ní ṣọ́ọ̀ṣì tí mò ń lọ mi ò lọ mọ́ṣáláṣí mi mò ń pa anybody. Ògún là ń bọ nílé baba ńlá bàbá mi òòṣà lèmi ń sìn òòṣà máa sin gbogbo òrìṣà mi. Kí náà ń pè ní òòṣà? Òrìṣà is something that is very special. Òrìṣà ni Elédùmarè tí gbogbo ayé ń sìn. Ó wá bí àwọn ọmọ kan tó jẹ́ pé àkàndá ni wọ́n sílé ayé tá à ń pè lógun lákàyé Ọya Ṣàngó Èṣù pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun lèmi ń bọ káyé má bàa jẹ tèmi máyé. Mo dẹ̀ ń bọ gbogbo àwọn ẹgbàrúmọlẹ̀ ìyá mi gbogbo ẹlẹ́yẹ ayé mo ń bọ wọn torí mo mú júbà àwọn Elédùmarè ló ń gba ọwọ́ wọn láti fún mi ṣe. Mo mọ̀ pé gbogbo nǹkan tí mo ń ṣe yọrí mo mọ̀ pé kì í ṣe èmi Ọlọ́run ni. Ẹ wá wo gbogbo nǹkan tí òjíṣẹ́ Jésù ń ṣe. Ṣé ó tún yẹ kí èmi tí mo jẹ́ ìjíṣẹ́ Ògúnlákayé ṣé ó yẹ kí máa against ẹ̀ torí pé kí ni ìránṣẹ́ Ọlọ́run ọba ni gbogbo wa. Àṣà dúdú níwà àṣà dúdú láwọ̀ àṣà àdẹ̀wà convenient àti báyé ara wa jẹ́ wà kí ń wà convenient àti táyé ara wa ṣe. Why? Agbala Gabriel, I will give you advice. Ẹ try láti gba ìwé tó wà lọ́wọ́ Muyideen yẹn kẹ́ ẹ gbà padà. Ẹ má fi iná sórí òrùlé sùn o. Ẹni ní Olú you will get information okay ó ń pè ó ń báyàn mí sọ̀rọ̀ ni. Ẹ wo ẹ má fi lọ sí ẹ jẹ́ kán gbà á padà kán tà á kán kówó ẹ̀ fún Muyideen kó lọ fi kọ́bò míì. Ẹ wo brother ẹnìkan sọ pé no ṣe máa bá Ọlọ́run mà ní jẹ́ ká rógun ẹ̀wọ̀n tí Agbala Gabriel ò bá ní gbà tí ò bá ní gbàwé yẹn padà ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín. Á bẹ́tà kí Agbala Gabriel mẹ́jọ ẹ̀ lọ sí station kó máa mú ọlọ́pàá wá ní gbogbo ìgbà tó bá ti fẹ́ wá sí orí ilẹ̀ ẹ̀ kó máa gbá tó bá ti mọ̀ pé òun lówó security kó máa mú security wá ṣéká ó lè torí nǹkan tó ti ṣẹlẹ̀ yìí kó for opportunity yẹn bring Muyideen down lọ́gbà Agbala Gabriel. Ṣé ẹ mọ̀ pé Agbala Gabriel ní gbogbo wa máa dárúkọ ẹni tó fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tó ń fepo rárá. Ẹ tó bá náà wọ́n understand mi ìka ni ẹ tinú ẹ wà nú ẹ ó yí ẹ nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run ò dẹ̀ ní gbà Ọlọ́run kò ní gbà láti ba ayé bọ̀bọ́ yẹn jẹ́. Ọlọ́run kò ní gbà láti ba ayé ẹ̀ jẹ́. Ẹ wo ìka èèyàn ò kọ nǹkan téèyàn máa dà. Ẹ jẹ́ kán yes God bless you ẹni ní I support that. Ẹ jẹ́ kán gbà á ẹ jẹ́ kán gba ìwé tó ń gbé fún Muyideen yẹn ẹ jẹ́ kán gbà á padà. Ẹ jẹ́ kán gbà á padà tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ sí Muyideen bẹ́ẹ̀ yẹn Muyideen lè máa bọ̀ lọ́nà bẹ̀yẹn kán yìnbọn fún. Ìgbà tẹ́ bá máa sọ̀rọ̀ ń sìn wọ́n á sọ pé Agbala Gabriel ló ṣe. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti Agbala Gabriel síwájú ni pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn. Agbala Gabriel ní issue religion issue. Agbala Gabriel náà ní Christian challenges issue láàrin ara wọn láìkí ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mọ̀ ẹ́ pé Agbala Gabriel ń dínà oore wọn ni. Opportunity má jẹ́ kí fóònù mi lò ẹjọ́ ẹ má bínú o mò ń ṣe fóònù mi ní ìfẹ́ kó lò. Àwọn èèyàn mọ̀ pé ọ̀nà irọ́ tí àwọn gbé jọ Agbala Gabriel ti já iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀. Agbala Gabriel ni the first ẹni tó yẹ pé máa gba donation lọ́wọ́ tádẹ̀ máa sọ iye tó ń rí.
account number ẹ̀ náà ló máa lo foundation ni b'Agbala Gabriel ṣe ń gba owó fún donation tó wó bá tún ṣẹ́kù á tún fi dáná fáwọn kan ṣé kò wá ní tọ́jú ara ẹ̀ náà ni ókè ó ti yé mi kó wọṣọ àkísà kó wá máa fi gba donation online àbí kẹ́ńjì mọ́tò ẹ̀ já lójú títì kó ṣe wá máa gba donation fún ara ẹ̀ àbí nǹkan tí wọ́n fẹ́ nìyẹn pẹ́ ọmọ èèyàn burú people wicked so nǹkan tí wọ́n fẹ́ ni pé k'Agbala Gabriel máa wọ aṣọ àkísà kí bàtà ẹ̀ já bó ṣe ń gba donation yẹn kí bàtà ẹ̀ já lẹ́gbẹ̀ẹ́ kan kéyìí aṣọ ẹ̀ náà wá já lẹ́gbẹ̀ẹ́ kan ìdí nìyẹn tí mi kì í ṣe yẹ́ẹ̀pù mi kì í yẹ́ẹ̀pù tó bá fẹ́ rọṣẹ́ mi owó ẹ̀ wá lówó mi ń tọ́ṣẹ́ 50,000 ọṣẹ́ mi bẹ̀rẹ̀ látòrí 90,000 torí mi ìfẹ́ bólò ṣìrìn mo mọ̀ pé lórí burúkú ẹ̀dá kò sí nǹkan tí ò lè sọ ṣẹ́rí àwọn tó fẹ́ bà tèèyàn jẹ́ àwọn tó fẹ́ bà tèèyàn jẹ́ tẹ́ bá fún wọn lọ́jà 5,000 sẹ́ẹ̀ mo ṣe ń tẹnu mọ́ kíní yẹn abatẹnijẹ́ kò ní tó bá máa lo iṣẹ́ tán kò ní sọ pé ọjà 5,000 ló ń rà á nẹ́nìyẹn ò mọṣẹ́ ni a ní ẹ má dá lóhùn lágbájá ó lè ní o ó gbóhùn níṣẹ́ kò ṣiṣẹ́ o kò ní sọ fún yín láyé pé ọjà 5,000 ló ń rà ìkà ìyá mi Esther Adégbénró mo kí yín ìkà mọ̀kan tó ń pè ní ìkà ni this is why I don't have friend here n bá Saidi I love you I want to be with you don't be with me ọ̀gá be with yourself jẹ́ kó lúwa be with me gbàgbé ó ti pẹ́ tí mo ti dé àwọn bàbá àwọn forefathers wa láyé àtijọ́ ló tẹ̀ lẹ́nu àwa ò kí ń tẹ àwa ọmọ ayé ìsìn àti já a kí ń tẹ̀ lẹ́nu mọ́ ó lè fẹnu dán mi gan ẹnìkan máa Saidi tó bá tajà fún mi máa sọ fún gbogbo ayé mi tí mo ń sọ̀rọ̀ fún gbogbo ayé àti wọ́tọ̀ ọ̀mọ̀ táàtì ẹ̀mọ́ máàkì tí ìyá ẹ̀kọ́ tó fẹ́ bá mi sọ̀rọ̀ fún gbogbo ayé èmi fúnra mi ṣé mo job call mi ni ṣé òun wáìnì mi ni ọ̀gá buy your soap and go because people human being mommy daddy human being there is something else you do good then we talk you do bad then we talk Agbala Gabriel should sell the house and give him the money Agbala Gabriel mo ń pariwo fún yín o ta léyìn kẹ́ fún Muyideen lówó kí Muyideen kúrò lágbẹ̀dẹ̀ yín pátápátá kí Muyideen máa lọ tẹ́lí tí bá ṣẹlẹ̀ sí wọ́n á dárúkọ yín o tẹ́lí tí bá ṣẹlẹ̀ sí wọ́n á dárúkọ yín o Agbala Gabriel wọ́n á dárúkọ yín tẹ́lí tí bá ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ yẹn o ṣé ẹ̀dẹ̀ wá rí ẹni ní abeg you don't abuse your fans I don't abuse fans ẹ gbà brother ẹ má bínú báyé mi ṣe rí bọ́rọ̀ mi ṣe rí ni bẹ́nu mi ṣe rí nìyẹn ẹ wò ó ṣẹlẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ sí word tó jẹ́ pé ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ fẹ́ strong díẹ̀ ni ṣẹ́ni tó bá bá yẹn ẹnìkan ṣoṣo sọ̀rọ̀ ó máa dàbí ẹni tó ń bá gbogbo ayé sọ̀rọ̀ ẹ máa bá mi manage ìwà mi but ìwà mi ò pa ọmọ ẹ̀dá ìkejì lára nǹkan tó kọ̀ wá ń bẹ ẹni tí ń bá abuse kò lẹ̀ mọ́ ẹ lára tí ń bá bú ẹ bá mi fi ṣoṣùn bá mi fi para bá mi manage ẹ̀ bẹ́ẹ̀ gbà pé àbúrò ẹ ló ń sọ̀rọ̀ gbà pé ẹni tí ò gbọ́n ló ń sọ̀rọ̀ gbà pé ọmọdé ló ń sọ̀rọ̀ ipò tọ́lọ́run fi mí sí ganjọjọ́ orí mi lẹ̀mí fún ara mi mọ̀ àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ má bá mi manage ìwà mi tó bá jẹ́ pé lẹ́ni tí mo bú mo lè bú ẹ̀ sì ká tó jọ ṣọ̀rẹ́ ẹ máa wo bọ̀bọ̀ mo ń ṣe program níjẹrin ó ní kí n ó send message sí mi ó ní kí n shut up nígbà tí mo ń sọ̀rọ̀ Tinubu pé ṣe ti wá rí nǹkan tẹ́ fọwọ́ ara yín fà ẹ̀yin ọmọ Yorùbá ó ní kí n shut up pé mo ń ṣe eye service mo wá kó fóònù tí mo ń lò mo wá kó hàn online pé olórí ibú ni ẹ wò nǹkan tí mo ń lò ó sáré ké ó wò pé yìí ẹni yóò ṣe eye service orí mo wá kó àwọn crate malt mineral tó wà lọ́dọ̀ mo wá jẹ́ kó yé pé ṣé o ti rí pé ìyà Nàìjíríà ìyà tí ń jẹ Nàìjíríà ò jẹ mí torí èmi ò sí nínú Nàìjíríà inú ayé lèmi wà ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ ayé ló ń tọ́ ìwọ tó bá wà nínú Nàìjíríà ló máa jìyà Nàìjíríà èmi ò sí nínú Nàìjíríà ń tèmi ọmọ ayé ni mí ayé ló ń tọ́ mi ayé ló ń gẹ́ mi ìgbà tí ìyá mi ní òun ò bí mi fún dádì mi òun bí mi fáyé ni o ọ̀rọ̀ yẹn dẹ̀ padà ṣẹ mọ́ mi lára ayé ló ń tọ́ mi dádì mi kọ́ ló ń tọ́ mi o tó bá yẹ pé dádì mi ni ìyá mi bí mi fún ni ó possible kò jẹ́ pé mi àti dádì mi làjọ máa kópa nù lé bọ̀ Ọlọ́run ti wá kádàrá pé ìyá mi náà ń bí mi fáyé ó náà ń bí ọmọ ayé lòún bí ìdí nìyẹn tí mo fi máa ń fi tayé ṣe ẹni tó bá ti wá ń ṣe dáadáa nínú ayé mo máa ń dúró tìrú wọn ni kò yé mi ń ṣẹni tó máa lọ sọ́dọ̀ Agbala Gabriel pé òun nídìí nǹkan èmi fúnra mi ògo ni mí ògo látọ̀dọ̀ Elédùmarè tí ó sẹ́ni tó lè yẹ̀ lọ́wọ́ kò dẹ̀ ní àbàwọ́n àfọlọ́run Elédùmarè agídí tí mo ní àtọ̀rọ̀ ẹnu mi ní kẹ́ máa bá mi manage àbàwọ́n tọ́lọ́run fi sí mi lẹ́nu nìyẹn ẹ dẹ̀ máa wo bọ̀bọ̀ tó bú mi ẹgbà tó ní kí n ṣe àwọn èèyàn threaten ẹ̀ àwọn èèyàn sáré gba ní wọ́n ní pé ọgbẹ́ni ẹnìkan tẹ̀ tí sọ location ẹ̀ pápá nú àwọn tó mọ̀
ó ṣe ká wá kí ẹ sílé ni but ó tètè pè mí mo ṣe fídíò fún ó send ẹ̀ sáwọn yẹn mo bá apologize bí wà mí ṣe rí nìyẹn mi kì í dìyàn sínú mi ò wá nígbà káyé bá tẹni dáadáa jẹ́ Agbala Gabriel ẹni tó dáa ni ẹni dáadáa ni Agbala Gabriel ẹni dáadáa ni ẹni yìí ni ẹni àpọ́nlé ni ẹni táyé ń kẹ́ ni ẹ kẹ́ ẹ má jò jábọ́ àwọn èèyàn ń tájẹ̀tì ẹ̀ láti jábọ́ Agbala Gabriel ní ọ̀tá àwọn èèyàn ń bá jagun wọn ò fẹ́ kó rọ́nà lọ tẹ́ni bá ti jábọ́ ta ló kù ta ló tún kù èmi sì mi ní strength I love you too ma èmi sì mi ní adúrú strength yẹn July 1st nìkan ni mò ń ṣe July 1st nìkan ni mò ń ṣe láyé mi bẹ́ẹ̀ ṣe ń wò mí mi ní strength àti máa gba donation fún yàn káàkiri ibo mo ti ní strength ibo lágbára mi ti ka ẹnìkan tuntun tó tún wá mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń comment mo fẹ́ sáré yanjú ọ̀rọ̀ ipá ni ẹ wo a lè jókòó àkọlé wa convenient nínú ká máa ba ayé èèyàn jẹ́ no ẹ má jẹ́ ká ṣe yẹn ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kákọ̀ wà convenient láti máa ba ayé èèyàn jẹ́ ẹ jẹ́ ká wà convenient láti máa táyé èèyàn ṣe náà ẹ jẹ́ ká wà àwọn tó ń dá owó fún Agbala Gabriel àwọn tó gbọ́n tán ní ọpọlọ tán ní làákàyè ní I love you too Alhaja àwọn tó gbọ́n tán ní làákàyè tán lójú inú ni kì í ṣe gbogbo èèyàn ló gọ̀ you can be watching physical but àwọn tó wà spiritual tó wà in and out spiritual ọ̀rọ̀ Agbala Gabriel yé wọn dáadáa ọ̀rọ̀ Agbala Gabriel ṣe bọ́ lọ́pẹ̀lẹ̀ ni mí ìwọ kọ́ ló máa sọ fún mi pé Agbala Gabriel ò dáa àwa tá a lè rí i pé ìbò tẹ́ fẹ́ dìyà kó yà jẹ yín o tẹ́ ẹ̀dẹ̀ ní ká dákẹ́ tẹ́ gbẹ̀dẹ̀ padà róye tẹ́ ń ra tánsìn ẹ ṣe jàre ẹni tó ra gift yẹn káàtì ẹ̀wà kí mi tí ẹ̀ tí líǹkì ẹ ṣe mú kí yín àwa tá a sọ̀rọ̀ ńgbà yẹn ṣé àwa yẹn là wá rí nǹkan kan bá àti ẹ̀ wá rí nǹkan kan ẹ ṣáà má gbàgbé pé alọ́pẹ̀lẹ̀ ńlé kì í jì sípò àìmọ̀ ìyàwó tí mo fẹ́ ló lè ròyìn fún yín bó bá gbé nǹkan wálé tí ò fẹ́ kí bàbá mi nice wọ́n send the rose ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ this is the first time ní TikTok but mi wá torí ẹ̀ wá torí káyé Agbala Gabriel mọ́ bàjẹ́ mo ṣe sáré wá káyé tèmi náà má bàjẹ́ torí pé ọmọ ẹ̀dá ẹlẹ́ran ara ni mí whatever ẹni títí tó bá ti ń ṣe tẹ́nínú rẹ bá ti ń hùwà tó bá ti ń against ẹ̀ ọjọ́ tí wọn náà bá ti ń ṣe nǹkan rẹ tọ́mọ ẹ̀ bá ti ń ṣe nǹkan rẹ má gbàgbé o pé gbogbo ìwà ló lẹ́san o àwọn kan náà tún wà láyé ńgbà yẹn tó máa tún máa against ẹ̀ ẹ jẹ́ ká ra ẹ̀san rere sílẹ̀ fún ọmọ wa. Yes, God bless you. Baba mi ni I know the way you criticize Tinubu during the election. Yes. Gbangba ni mo ti sọ. Ó sì wà ńlẹ̀. Èmi náà ò delete ẹ. A dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa ọmọ tá a rí nǹkan kan. Àwa ọmọ tá a kì í wọṣọ funfun. Àwa ọmọ tá a kì í rí fiction online là ń sọ̀rọ̀ fún yín. Tọ́rọ̀ náà dẹ̀ dàbí pé ó ń work. A rí nǹkan kan. Ṣé èmi bí mo ṣe wà ẹ́ I don't see anything for where bọ̀ tí nǹkan tí ń bá béèrè lọ́wọ́ ọ̀pẹ̀lẹ̀ tọ́pẹ̀lẹ̀ bá sọ ni màá sọ jáde èmi ń ṣarínúròde olùmọ̀ràn ọkàn I'm just human being but èmi ò wá ní lajú mi kalẹ̀ kẹ́ni tó ń táyé àwọn èèyàn ṣe káwọn èèyàn wá ba ayé ẹ̀jẹ̀ mi ní gbà o tó bá yẹ pé pásítọ̀ lẹ fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tó jẹ́ èèyàn dáadáa mi ní gbà o tó bá yẹ pé àfáà lẹ fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tó jẹ́ èèyàn dáadáa mi ní gbà o ìgbà tán gbé brọ́dà mi ta ni Ọlọ́run nígbà yẹn ọmọ ìyá mi mo láìkì bó ṣe ń sòótọ́ ọ̀rọ̀ nígbà tó ń gbé ńgbà yẹn ìgbà tó ń kan mí lóminú tó ń dùn mí mo sọ̀rọ̀ síta o mo dẹ̀ sọ ẹ̀yin àfa ẹ má yẹ kí nǹkan ṣe ta ni Ọlọ́run o mo sọ̀rọ̀ ńgbà yẹn torí mi fẹ́ dá sọ̀rọ̀ religion àmọ́ kì í ṣe pé kó wá mọ́ ọmọ ìyá mi kó wá máa fi ìyà jẹ mi ní láìkì ẹ̀ t'Agbala Gabriel ló délẹ̀ o tẹ́nibọ̀dí lè délẹ̀ lọ́la o gbogbo wùwàwùwà ẹ ká ṣọ́wà tá a máa wò ẹjọ́ ẹ torí t'Ọlọ́run ẹ rí pé mo ń bẹ̀bẹ̀ ní kó tó dọjọ́ náà lọ́hùn kó tó di wípé àwọn èèyàn ṣẹ̀ máa sọ fún ẹ pé ìwà wo ló ti wù síwájú bẹ́tà wò wà wù báyìí. Alhaji Oriyomi Hamzat mo mọ̀ pé ẹ̀yin náà máa gbọ́ prógráàmù mi o ọmọ ìyá mi ní bá yín sọ̀rọ̀ ní WhatsApp màá sọ sí prógráàmù mi Alhaji Oriyomi Hamzat mo fẹ́ bẹ̀ yín ẹ dákun mo bẹ̀ yín màá tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ tẹ̀lé
Pastor Agbala Gabriel ẹ lọ gbàwé ọwọ́ Muyideen padà, ẹ jẹ́ kán bá tabẹ̀ yẹn, ẹ jẹ́ kán bá tabẹ̀ yẹn, ẹ jẹ́ kán kówó ẹ̀ fún kó lè fowó ẹ̀ ṣe nǹkan tó wù ú. Agbala ẹ má gbàgbé pé Muyideen ti sọ statement yìí pé òun ò ní interest nínú ibẹ̀ yẹn mọ́. Ṣé ẹ mọ̀ pé wọ́n máa bá Agbala Gabriel kà pé ó ní nǹkan tí Agbala Gabriel fẹ́ fi ṣe ló yẹ kó kówó ilẹ̀ yẹn fún kó sì lè máa wá. Ayé máa sọ̀rọ̀, àwọn tí ò láìdíà ń sìn wọ́n máa láìdíà tó nǹkan bá ṣẹlẹ̀ sí Muyideen. Ẹ jẹ́ ká sáfẹ́nu, ẹ jẹ́ ká bẹ̀rù ayé, ẹ jẹ́ ká bẹ̀rù èèyàn. Wọ́n máa láìdíà o. Mo rí sísítà mi kan tó bẹ Agbala Gabriel pé kán jọ kán fọwọ́ wọ́nú kán dáríjì. Hey, ẹni tó lágànná, ẹni tó ń lùyàwó ẹ̀, ǹjẹ́ Muyideen tiẹ̀ sọ fún yín pé òun báyàwó òun jà kò rò mẹ́jọ́? So Muyideen mọ nǹkan tó ń ṣe, Muyideen ò rò yẹn mẹ́jọ́. Ó dàbí pé Agbala Gabriel náà ò rò mẹ́jọ́, òun náà ò rò mẹ́jọ́. Bí rọ́bà lọ lógún ọdún òtítọ́ ló máa lékè. Màmá mi, irọ́ Fẹlá Aníkúlápó, òótọ́ Fẹlá bí rọ́bà lọ lógún ọdún Fẹlá Aníkúlápó mọ́mì, ó padà rán Fẹlá lẹ́wọ̀n ni, ó padà pa Fẹlá sọ́run ni. Mọ́mì, àwọn òwe ayé àtijọ́ nìyẹn o. Ṣé fẹ́ kí n máa gbé yín débẹ̀? Ṣé fẹ́ kí n máa tàn yín? Èmi Saheed Ire ni ọmọ yín gangan, ọmọ yín, ọmọ Yorùbá ni mímì kì í ṣe ọmọ àlè. Kò yé, but Mr. Emmanuel àti Mr. Olúwatóbilọ́lá àti Mr. Sunday Adébánjọ, ẹ má jà, ọmọ ìyá ni yín. Ṣé gbọ́? Mo ń rí kọ́mẹ́ǹtì yín, ẹ má jà lórí péjì mi, ọmọ ìyá ni yín. Mo ń rí bẹ́ẹ̀ ṣe fún ara yín ní ìjà bẹ́yẹn. Ọmọ ìyá mi ni Sunday Adébánjọ, oníṣẹ̀ṣe ni o. Pastor, ọmọ ìyá mi náà lẹ́yìn. Ẹ má sọ dìjà. Àwọn Psalm tẹ́ ń kọ yẹn, mo rí, mi ò kà jáde ni. Torí pé mi kì í ṣe Christian, mi dẹ̀ kì í ṣe Muslim. Tó bá pa ìyàjọ́ lẹ́kọ̀ọ́ sí mo lè kà torí yẹn máa yé mi dáadáa. Bọ̀ ṣe rí eléyìí tẹ́ ń kà yẹn, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Nǹkan tó bá ṣe yín, nǹkan tẹ́ bá mọ̀ ní kẹ́ ẹ ṣe. Nǹkan tèmi mọ̀ ni mò ń ṣe. But for me here to stand for pastor, ẹ máa mọ̀ pé ó lọ fà, ó ní reason. Torí mi ìfẹ́ kẹ́ ẹ bá yé àwọn táyé wọn fẹ́ dá, mi ìfẹ́ kẹ́ ẹ bá yé Agbala Gabriel kọ́ lẹ máa bring down. Tágbala Gabriel ò bá gba donation mọ́ lẹ́ni, ayé ti mọ̀, ó ti mọ̀ yan. Owó tá máa gbà ní ṣọ́ọ̀ṣì ẹ̀ lásán ó tó ra private jet láàrin ọdún kan. Ẹ̀yin èèyàn lẹ fúnra, ẹ lójú inú ni, àìlójú inú ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé èèyàn ni Agbala Gabriel. That is why I don't used to help. Torí ẹni tó bá ti dá ìka èèyàn ní lójú ọmọ aráyé, ṣé ẹ mọ̀ ni? Ẹni tó bá ti dá ìyá ìbejì ọmọ aráyé lè kọ́ ni. Ẹni tó bá ti dá ìka èèyàn ní lójú ọmọ aráyé burú gan. My brother, ẹ má ba ládánwò ṣe o. Ẹ mọ̀ pé mo sọ lánàá, mo tún padà wálé ni mo tún sọ. Yes, wọ́n ní why Agbala ṣe Alhaji ẹ má sáyìn o. Yes, ìdí ni wípé wájú là ń wò, my brother. Ẹ yẹ ká fòye gbé ọ̀rọ̀ Agbala Gabriel. Agbala Gabriel náà fi ojú lálá kan fi ṣọ́rí ni. Bọ̀dá mi tó ń ra gift fún mi, ẹ ṣé, mo dúpẹ́. Agbala Gabriel gbọ́n, òun náà ò gọ̀. Torí kò fẹ́ kí ẹni tó gọ̀ tí ò gbọ́n tóun, kò fẹ́ kí wọ́n padà wá ṣe wàásùn fún un. Inú rẹ̀ Fẹlá ló pa Fẹlá. Fẹlá ń sọ̀rọ̀ nígbà yẹn. Ṣé wá rí gbogbo àwa èèyàn lénìí là ń bu nígbà yẹn pé onígbó ni Fẹlá, ṣá ti gbàgbé. Àwọn tó gbé Bible lọ́wọ́ gbé lọ́wọ́ wọn ní Jésù ni. Jésù nìkan ló lè sọ̀rọ̀ táwọn lè gbọ́. Àwọn tó gbé Quran lọ́wọ́, ẹ má bínú òbọ̀, ẹ má jẹ́ bẹ́ẹ̀. Torí nínú tọ̀rọ̀ ló tọ̀rọ̀ wa. Àwọn tó gbé Quran lọ́wọ́ ń gbà yẹn, wọ́n ló ní gbó ni Fẹlá. Wọ́n ní gbó ló ń yí lórí tó fi ń sọ gbogbo ọ̀rọ̀ wèrè tó ń sọ yẹn. Kò yé, but ìgbà tó diwájú kan, àtẹni tó rìnà, àtẹni tó wà spiritual, àtẹni tó ní gbó ni Fẹlá, gbogbo wa pọ̀ padà bára wa nínú ariwo ẹ gbà mí nígbà tí Fẹlá kú tán. Ọ̀rọ̀ Fẹlá gbà yẹn tá ń pè lónígbó, ọ̀rọ̀ ẹ̀ máa padà ṣẹ. Àbí kò ṣẹ ni? Ok, bàbá mi ní kí n pick, bàbá mi kò sọwọ́ tí màá fi pick yín ọ̀pẹ wo. Ẹ má bínú, ẹ ṣẹ́ ti rí. Péjì kan ní.
mo mọ̀mọ́ show yín ni ẹ mọ̀ pé àwọn míì ò kí n show ẹ̀ torí fake life tó ń lò bọ̀ ọwọ́ mo fi dì í mú torí pé mo fẹ́ sọ ọ̀rọ̀ ń bẹ nínú mi so bàbá mi màá pick yín up tí n bá ti parí program tí n bá ti wá sí normal program màá pick yín up tí n bá ti cut page yìí tó kù TikTok nìkan màá pick yín up I promise you my brother. Ìdí nìyẹn mo gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí jáde Alhaji Oriyomi Hamzat ẹ má sáyìn ẹ̀ lóòótọ́ tẹ́ ẹ bá ti sáyìn ìwé ọwọ́ Muyideen ẹ má sáyìn ẹ̀ o ẹ lọ ta kinní yẹn o. Thank you for understanding sir. God bless you my brother. Ẹ wo ẹ má sáyìn ìwé ọwọ́ Muyideen nìyẹn o. Ẹ tabẹ̀ yẹn kẹ́ fẹ́ lòmíì kẹ́ gba donation fún Muyideen kẹ́ fún ẹ sanwó tẹ́ bá sì fún Muyideen ní 5 million Muyideen sì máa rí nǹkan ṣe láyé fún ara ẹ o. Tó bá ná 5 million yẹn dànù sàrà ìṣòro ayé tiẹ̀ nìyẹn o kò kan Agbala Gabriel mọ́ o bọ̀ ṣe rí whatever ìgbà tí Muyideen bá sì ní ilé sí ọgbà Agbala Gabriel ń bẹ̀ yẹn ọrùn Agbala Gabriel ni Muyideen wà o mi ìfẹ́ kí má ní ìjì sọ́fì ayé ok bàbá mi ní all he need is ìràpadà tó confam ẹ wo bàbá mi mo ti sọ yẹn lánàá kò sí kankan tó kàn mí pẹ̀lú ìgbésí ayé òṣìkà mọ́ kò sí kankan tó kàn mí pẹ̀lú ìgbésí ayé ọ̀dàlẹ̀ èèyàn mọ́ mi nídìí àti wá sọ pé mi nídìí àti sọ̀rọ̀ solution nǹkan tó ń ṣe mú yìí mo mọ̀ I know mo ti sọ lánàá pé ìràpadà ló need torí ẹ̀gún tí ìyá ẹ̀ rà láti ilé bàbá ẹ̀ tó ń ja ìran wọn òun ló sì ń jà lórí Muyideen tí ò fi rí nǹkan tí wọ́n ṣe fún yẹn gẹ́gẹ́ bí nǹkan tó tọ́ but mi ní sọ mọ́ because I don't even need anything about mi ní interest sínú ọ̀rọ̀ anything Muyideen mọ́ ìwọ tó bá ti gbọ́ngbọ́n kó rojọ́ ìkàmọ́yàn ẹni bí ni ẹ irú onítọ̀hún ẹ ṣọ́ra fún ẹ rí pé kò sọ pé wọ́n gbìyànjú wọ́n ràn òun lọ́wọ́ kò sọ nínú ọjà yẹn ní gbangba kò sọ ó ní Agbala Gabriel ló sọ òun dẹni tó ń padà wá ń gbàrú pé onímọ̀ràn ara ẹni nìkan ni Agbala Gabriel ọ̀mùtí ti wá gbàgbé ìṣẹ́ ó mà ṣe o tó bá yẹ pé mo wà nínú ọjà yẹn táìmù yẹn ni màá fọ ní etí tó bá lè kú kókú agbókú ẹ lọ àlọjù dànù ọ̀ká gbé fún ìjọba kí ìjọba lọ sín ó ní onímọ̀ràn ara ẹni nìkan ni tàgbàlá Gabriel Agbala Gabriel tó gbé ẹ kúrò lójú títì tó gbé ẹ wá fún ayé the only nice man tó ń help situation Nàìjíríà ní táìmù yìí ni ò wá dá lójú ẹ̀yin kan gbogbo ẹ̀yin tí ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé mi Mr. Fẹ́rànmi mi tí lè accept yín báyìí mo kó fóònù dání tí mo fi ń ṣe program ẹ má bínú ṣe rí ẹ má jẹ́ ń tàn yín ṣé kí n má tàn yín gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí Agbala Gabriel gẹ́gẹ́ bí ẹni tí ò dáa ẹ̀yin gan fúnra yín gan nídìí ìràpadà kò yé ẹni tó bá ti rí Agbala Gabriel bí ẹni tí ò dáa onítọ̀hún fúnra ẹ̀ nídìí ìràpadà ó nídìí ọṣẹ àtúwọ́ tó dáa àfibi ṣólóore ẹ bẹ̀rù wọn tálákà ẹ bẹ̀rù wọn òṣèkà ẹ̀dá ẹ bẹ̀rù wọn torí tẹ́ ẹ bá bẹ̀rù wọn ṣe rí ọmọ elépo tó bá bọ́ ọmọ aláṣọ funfun ṣọ̀rẹ́ ó máa ń lọ fà that is ayé pé ogún ó pé gba ìwọ tó bá fẹ́ rìnrìn ayé wà kọ́kọ́ lọ mọ̀ nípa ayé náà a lè máa kìlọ̀ fún yín kẹ́ máa mọ bẹ́ẹ̀ ṣe máa be careful láti bá ọmọ ẹ̀dá ṣe èmi Saheed Ire kò tí ì ṣẹ̀dá àlàyé kan tó máa ní mo bojú ń jẹ́ ọ̀bọ̀ mi kì í jẹ́ káwọn èèyàn súnmọ́ mi nítorí pé ayé lè bẹ́ẹ̀ ṣoore ó yá tí witness pé ọmọ èèyàn kan tẹ́ wò pé ẹ̀yin tẹ́ wà labroad tí witness ẹ̀ rí àbẹ́yìn tẹ́ wà lọ́fíìsì kan pé ibi tí mo ti ń jẹun ni tó dẹ̀ ń dáa fún mi bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi dẹ̀ ní kò tí ì rí jẹ kò rí mu jẹ́ kí n fà lọ́wọ́ sókè jẹ́ kí n mú lọ bí iṣẹ́ mi dẹ̀ mú débi iṣẹ́ yẹn tán mọ̀kan tó máa kọ́ ṣe ni ẹ̀yin tẹ́ mú wá yẹn gangan ló máa kọ́ fẹ́ gbé lẹ́sẹ̀ èèyàn póríṣiríṣi o àmọ́ lójú èèyàn tí ò ní kà nínú ó kàn lójú ẹni tó lè ṣe ni dẹ̀ mú wá sọ́fíìsì torí kó lè jẹun kó lè jẹ èèyàn dẹ̀ fẹ́ fà yín bọ́ ṣé ẹ mọ̀ pé owó tẹ́ ń dá fún Agbala Gabriel yẹn ó ń bí àwọn kan nínú ni ó ń bí àwọn kan nínú especially most of àwọn pastor ẹgbẹ́ ẹ̀ tán rí opportunity tó ń rí yẹn ó máa bí wọn nínú ẹ̀yin pastor ẹ má bínú but nǹkan tó ń ṣe yín ni mo sọ fún yín yẹn
ẹni tó bá fẹ́ bínú kó lọ sí ọ̀nà kára lọ́nà bẹ́gà omi tó wà ń bẹ̀ yẹn kó bẹ́ sínú ẹ̀ bọ̀sáìdì rẹ̀ tí n bá sọ tèmi màá tún sọ tọ̀la ẹ gbà bẹ́ẹ̀ torí pé èmi ò tiẹ̀ sí nínú ẹni tẹ́ wọ́n máa challenge ẹ gbàgbé ẹ̀ ọmọ second wife ni mí o tẹ́ bá gbàgbé ògo mi dẹ̀ tayọ kàkà kílẹ̀ kú ilẹ̀ aṣá béèyàn bá gbójú oòrùn á sáré ké sharp so ẹ jẹ́ ká fi yẹn lẹ́nà so pé mi ní so tọrọ mi yẹn mo sọ tàná máa sọ tèmi máa tún sọ tọ̀la ẹ gbàgbé so àwọn ìka aláìmoore God bless you bọ̀dá mi mo yin Olúwa àbí ìyá mi ni ẹni tẹ́ bá fẹ́ ṣoore fún tẹ́ bá ti mọ̀ kó fẹ́ máa fi bí sún yín ẹ lé dànù bójọ́mọ lẹ gbà sílé tẹ́ rí pé gbogbo nǹkan tẹ́ bá ti jẹ ló ń sọ fáwọn fámìlì ẹ̀ torí pé ẹ jẹ̀bà ẹ̀bà yẹn wá tó ẹ wá gbé ráìsì fóun ó wá bẹ̀ sí sunkún káàkiri pé ẹ̀ wá ìtẹ̀ṣe gbé ráìsì fóun nǹkan tẹ́yìn ń jẹ̀bà ẹ tètè lé dànù ọ̀rẹ́ ẹ tó bá ti mọ̀ yín pé ẹjọ́ ń lọ ni ó dàbí pé ẹni yóò nífẹ̀ẹ́ mi ọwọ́ epo lásán ni my brother lé dànù lé no be by force dem dey help person mo ń lo iPhone 13 mo wá ra iPhone 6s Plus fún ẹ ó wá ń rojọ́ pé tọwọ́ mi yẹn ló yẹ kí n rà fún ẹ sórí ẹ̀bù bàbá ẹ̀ ṣòwò sí mi lọ́wọ́ ni ìyálàyà bàbá Muyideen dà ìyálàyà ẹ̀dà torí pé ó ti wá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ support Muyideen àti wèrè kan tó bá mi sọ̀rọ̀ ní WhatsApp ní Libya tó o bá ti fún Muyideen ní 1 million lé ní sọ́la ogun máa padà pa ẹni mi ìfẹ́ bínú tẹ́lẹ̀ àwọn mo rí pé ẹranko wà nínú àwọn èèyàn mo dẹ̀ rí àwọn kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan bí tó múnú bí mi màá bẹ̀rẹ̀ sí ní ṣépè màá gbáfọ̀ṣẹ́ jáde o ẹni tó bá ti mọ̀ pé o nígbà kí n sọ tèmi tètè kúrò lórí péjì mi agídí kọ́ ló fi ń fọ́lò èèyàn o agídí kọ́ ló máa fi kí n support ẹ láti bá tọmọ ẹnìkejì jẹ́ mi lè ṣe bẹ́ẹ̀ èmi ò ní irú wà yẹn léèrè náà ti bí mi ilé tọ́dẹ̀ ti bí mi ò kí n ṣe ilé tọ́ ti ń ṣọ̀tẹ̀ kì í ṣe ilé tọ́ ti ń bayé èèyàn jẹ́ ilé Olúkọ̀tún mo ti wá nípẹ̀tù Ìjẹ̀ṣà ilé wa ìgbésí ayé wa yàtọ̀ síra o lè máa fi láìfù títí ẹwé tèmi so máa expect kí n support ẹ pẹ̀lú nǹkan tó ń ṣe no àwọn tó ń fún Agbala Gabriel lówó yẹ kó máa fún lówó kó máa jẹun ní now Agbala Gabriel má gbowó fẹ́ anybody mo máa jayé orí ẹ lọ máa kó security báwọn ẹgbẹ́ pásítọ̀ ẹgbẹ́ tó kù ṣe ń kó tó bá yẹ pé yẹn lẹ fẹ́ gbọ́ kí n máa sọ ṣé wèrè lẹ́nibọ́dì ní kí ló ṣẹlẹ̀ dandan kọ́ ni kó jẹ́ kí n gba tiẹ̀ mi lè gba tiẹ̀ fi mí lẹ̀ tó bá yẹ pé donation ní pay mọ̀ kó máa gbowó yẹn sákàtì ẹ̀ kó máa jẹun ẹ̀ Agbala Gabriel máa ń lo private jet kó máa jáyé orí ẹ̀ kó máa kó ọmọ pásítọ̀ máa ń dóbò bó ṣe wẹ̀ ẹ́ òbò tó dò tẹ́lẹ̀ tó fẹ́ máa fi parọ́ ọmọ ẹ̀ bọ́ síta kó dóbò bó ṣe wẹ̀ ẹ́ gúnyàwó ẹ̀ mọ́lẹ̀ kó dó wọn dáadáa gbádùn ayé ẹ̀ èwo ni wèrè gan ṣé dandan ni kéèyàn ràn wọ̀nyàn lọ́wọ́ ni kí ló ṣẹlẹ̀ verify to continue ṣé dandan ni kéèyàn ràn yàn lọ́wọ́ ni TikTok ní kí n verify to continue because first time tí mo wá sí TikTok àwọn èèyàn dẹ̀ pọ̀ gan-an I even surprised because mo kàn wá ní ọ̀rọ̀ yẹn kan dùn mí ni pé ẹ fẹ́ máa bá yá láyé jẹ́ ni Agbala Gabriel bọ́ta kó jáyé orí ẹ lọ àwọn olórí burúkú tẹ́ bá ti mọ̀ pé yes ma àwọn tó bí ẹ àwọn tẹ́ ìṣòre fún tẹ́ bá ti mọ̀ pé wọn ò mórè ẹ fẹ́ fi wọ́n lẹ̀ ṣé dandan lèèyàn fi ń ṣòre ni ẹ máa jáyé orí yín náà bàbá Tinubu wà ń bẹ̀ yẹn kò mọ̀ pa ẹ̀ bí ìyà ṣe ń jẹ yín ní Nàìjíríà ẹni yẹn wà òkè náà ẹni yẹn dà náà ẹ rí i pé wọn complain ẹ̀ èèyàn burúkú ló wà òkè ní Nàìjíríà náà èèyàn burúkú ló wà òkè ẹ má máa ṣe rere mọ́ tó bá yẹ pé yẹn ni ẹ̀yin èèyàn ẹ má máa ṣe rere mọ́ yẹn ká máa ṣe burúkú gbà yẹn táwa náà lè máa dá lójú ayé tó tẹ́ bá ṣe dáadáa ẹ wò tó bá yẹ pé lórí burúkú èèyàn ni ó ń ṣe program ń sì ẹ máa róye followers tó máa ní ẹ ti rí oye followers tó máa ní bọ̀ tẹ́ bá ti dé èèyàn dáadáa àánú Ọlọ́run ló kù tá à ń rí gbà torí tó bá jẹ́ èèyàn dáadáa ò lè rówó ra Ferrari ò lè rí àti kó rí yẹn máa hàdì torí ó máa ní 1 million adviser bí a 10 nepa so ẹni rere ò kí ń léèyàn lẹ́yìn
Ọlọ́run la máa ní lẹ́yìn tí mo ń bù wá láṣìírí because ẹlòmíì wà surprise pé mi ì sọ̀rọ̀ Yorùbá nation mọ́ mo dẹ̀ exist ó wá ń yà á lẹ́nu pé wà ojú tóun fi ń wo bọ̀bọ́ ìgbà kan ló máa ṣe rí òun rò pé nǹkan tó fi ń jẹun ní Yorùbá nation yẹn ìgbà tá a ti wá parí ẹ̀ sí mi wá mo ti lẹ́yìn ìgbà tí mi ti sọ̀rọ̀ Yorùbá nation sì mo kọ́lé ifá mo dẹ̀ celebrate ẹ̀ àwọn èèyàn wá ń wò pé mo fẹ́ ka kọ́mẹ́ǹtì ẹ̀ ní ọ̀rọ̀ ọpọlọ wà ń bẹ̀ olúwa wálé ẹni ní kí n TikTok ní kí n verify kankan wọ́n ní most top pastors are buying big car private jet no one tackle them my brother God will bless you ọwọ́ tẹ́ fi type comment yẹn ní fi gbọ́mọ sí bọ̀dá ọláwálé Joshua kọ́lá káyọ̀dé ọwọ́ tẹ́ fi type kíní yẹn ní fi dààmú láyé ní fi rí ṣòro láyé ní fi wà àìsàn láyé ọwọ́ tẹ́ fi comment kíní yẹn àwọn èèyàn wọ́n understand nítorí pé wọ́n ń bẹ nínú ìdè they can never know that Agbala Gabriel is a man of God. Oye? They will never know that. Wọ́n ti fẹ́ hand the TikTok yẹn pé I should verify it. Oye? Wọ́n wà nínú ìdè ni. Wọ́n wà nínú ìdè ni kò jẹ́ kán mọ̀. Àwọn èèyàn wà nínú ìdè. Àwọn èèyàn wà nínú ìdè ni ò jẹ́ kán mọ̀ pé ẹni Ọlọ́run l'Agbala Gabriel. Tabalẹ̀ sọ fún wọn pé kán wẹ̀wẹ̀ gúnwè pé sí wọn máa ní kò sí nǹkan tó ṣà wọn. Wọn wà normal tó bá wà normal ní ó máa rẹ́ ní ire kó rò pé ní ibi ni. Why I follow Sunday Igboho 100%. Why I can live my life for him. Because I see him physically that mo ti ṣe verification yẹn sir. Thank you so much. Èmi ò mọ bọ́n TikTok ṣe ń lọ tẹ́lẹ̀ wọ́n ṣàn gbé guy tap your phone please. Mo ti tap ẹ̀ sir. Mo ti ṣe bẹ́ẹ̀. Wọ́n wà nínú ìdè ni ò jẹ́ kó mọ̀ pé Agbala Gabriel is a normal person. But ẹni tó bá ti ń jẹ tí wọ́n máyé tó ń gbà lọ́wọ́ kékeré tó ń gbà lọ́wọ́ àgbà tó fi ń gbádùn ayé ẹ̀ ẹni yẹn not like ogun ìdílé bàbá àti ìyá Muyideen ló ń jà bẹ́ẹ̀ ni mọ́mì mi mo ti sọ program yẹn lánàá mo clear road àwọn brother mi tó rán mi ṣiṣẹ́ jáde dẹ̀ wà satisfied because they are all United States tí n bá máa sọ pé mo léèyàn ní UK báyìí máa léèyàn tó 5,000 people ní UK tí bá máa sọ pé ní Ireland yìí sì máa fẹ́ léèyàn tó 10,000 mi rò pé ó ní country tí mi ti ní èèyàn láyé kí wọ́n ṣe family mi wọ́n ṣe ọmọ ìyá mi ọmọ bàbá mi gbogbo àwa tá a jọ wà ń bí náà ni o gbogbo àwa tá a jọ wà ń bí náà ni o lèèyàn mi tá a jọ mọ́ra o nílùú òyìnbó lọ́hùn o òye so mo ti gbà pé ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin náà ni family mi ẹ̀yin lẹ bí mi ẹ̀yin ni ìwọ̀nba nǹkan tí màmá ṣe ẹ̀yin náà lẹ́mọ̀ bọ́ mi ẹ̀yin náà ní mo yọ̀ sí lọ́rùn kẹ́nìkan wá dìde kó wá wò pé lágbájá ò dáa mo sì gbà lọ́wọ́ ẹ̀ lánàá wọ́n wá sọ̀rọ̀ ẹ fún mi pé ò dáa mo sì gbà bẹ́ẹ̀ ṣé mọ̀ pé kà lónítọ̀hún ni tí n bá gbà bẹ́ẹ̀ á jẹ́ pé kà ní mí nìyẹn ẹ ṣoore fún mi lánàá ó wá dè ní ẹnìkan wá náà dáa mo á gbà bẹ́ẹ̀ ṣebí ìyá ọmọ èèyàn ni pé kí n ti sọ pé ẹ ló dádì o mo mà gbọ́rọ̀ yín sìn wọ́n náà dáa ẹnìkan báyìí ló sọ bẹ́ẹ̀ á lè ṣàlàyé nǹkan tó ń bẹ láàrin ẹ̀yin méjèèjì tó fi sọrú ọ̀rọ̀ yẹn jáde òṣìkà ẹ̀dá ní gbọ́ tẹnìkan yàn mo gbọ́ ọ̀rọ̀ Muyideen mo farabalẹ̀ lálẹ́ àná ni alẹ́ ìjẹta ni mo gbọ́rọ̀ yẹn torí prógrámù Muyideen tán ṣe fún nínú ọjà yẹn ó ti wà láti alẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tètè rí ni bí mo ṣe gbọ́rọ̀ yẹn mo dákẹ́ mi sọ̀rọ̀ sí torí pé tẹnu Muyideen ni mo kọ́kọ́ gbọ́ mo fẹ́ gbọ́ tẹnu Agbala Gabriel gbàtàgbàlá Gabriel jáde tí ìyàwó ẹ̀ jáde mo wá pe èèyàn méjì ní church member Agbala Gabriel tó jẹ́ pé ìràwọ̀ tí Agbala Gabriel ń lò mo mọ̀ torí ó ṣe bẹ́ẹ̀ di ẹ̀ mo mọ̀ ìràwọ̀ tó ń lò mo wá pe àwọn tó jẹ́ pé kì í ṣe oníràwọ̀ ẹ̀ sódà wọn ò ní lè support ẹ̀ àwọn yẹn ló wá ẹ bá Sarah ó fẹ́ ṣe fídíò kiri pẹ̀lú mi I'm still old phone that is why I don't accept anybody invitation let's talk this reality for this life ṣe rí olóòótọ́ èèyàn wọ́n máa ń rí challenge ẹni rere máa ń rí challenges gan nínú ayé ẹni rere ó máa ń rí challenges gan nínú ayé ìka èèyàn ta ló tó bẹ́ẹ̀ kó yẹ Tinubu lọ́wọ́ wò pẹ̀lú oye tó ń ta fuel everybody keep silent torí pé ẹni tẹ́ ẹ̀ lè dààmú ni
ẹni tí ò tó ní náà tó ń dènà dé ní àjẹkún ìyà ni ó jẹ. Tó bá bí ẹ̀dá lọ bọ́dí lọ kó lọ complain Tinubu, tó bá tó bẹ́ẹ̀ tó pọ̀ lórí 6 lọ sí Aso Rock kó lọ complain Tinubu ń bẹ̀. Òye wọn l'option lórí ìyẹn, bọ̀ ọmọ ọlọ́mọ tó wá ń sá káàkiri tó ń rìn káàkiri tó ń ṣe titi ẹ̀ pé bí Nàìjíríà ṣe rí yìí ó sound somehow, kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Ẹni yẹn ni ò dá lójú wọn. Agbala Gabriel ló ń tepo àbí a lot of àwọn tí wọ́n tiẹ̀ sọ pé mo sọ̀rọ̀ Chief Kọ́ran lánàá, mo ní ẹ bá mi gé fídíò yìí kẹ́ sọ fún Chief Kọ́ran pé wọ́n ti ṣe àfọwọ́fà kan rí tó ń dalé ayé wọn láàmú, tó jẹ́ pé tí wọ́n bá ra private jet fún Chief Kọ́ran báyìí á jóná. Mi ìréyàn challenge mi látànà torí iṣẹ́ eré mi ṣàìdíire, mi kì í ṣe babaláwo lóòótọ́, bọ̀ mo kàn máa ń tọṣẹ ni torí pé èmi kàn gbé àkáǹtì kan tí mo kàn ṣiṣẹ́ inú ẹ̀ jáde, mo rẹ̀ ń ta ó tán. I'm a normal person like you, mi ò mọ bó ṣe ń ṣe ẹnu mi láìkí ẹ̀. So mo wá sọ, mo ní nǹkan tó ń ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé mo máa ń sọ kí n rí iná, èmi ò kí n rí iná síyàn, bọ̀ nǹkan tó ń ṣe àwọn Chief Kọ́ran dẹ̀ sọ pé wòlíì ni wọ́n àbí nǹkan tó ń sọ fún yín kọ́ nìyẹn, pé Ọlọ́run pè wọ́n wòlíì ni wọ́n, bọ̀ ó kọ̀ wá dùn mí pé àtùpà làwọn tí wọ́n rí nǹkan tó ń ṣe àwọn. Wọ́n ti ṣe mistake kan rí nígbà tí ògo wọn tàn, kọ́ lọ jókòó kọ́ lọ ronú ẹ̀ dáadáa. Àfọwọ́fà nìkan tó ṣẹlẹ̀ fún Chief Kọ́ran tọ́rọ̀ wọn fi dàrú lójú ayé wọn. Èmi ṣàìdíire gíran ọmọ yín tí ò kì í rí vision, tí ò kì í rí kankan, torí wèrè èèyàn ló máa ń rí vision, mi ò rí vision tèmi. Ẹ̀yin tọ́lọ́run pè mí ò ní phone number Ọlọ́run ò pè mí. Ìwé inú àkáǹtì ni mo fi ń ṣe oògùn tí mo ń tà, mi ì jẹ́ nǹkan kan, Ọlọ́run ló jẹ́ nǹkan, mi ì mọ̀ pa ẹ̀. So ìwọ tó bá ti accept bí mi ṣe jẹ́ nǹkan kan yẹn, lọ máa bọ́ Ọlọ́run fà á. Ọlọ́run ọba lọba tó jẹ́ nǹkan láyé, torí pé bí mo ṣe ń sọ̀rọ̀ mi ìmọ̀jọ́ tí máa kú. Ọlọ́run ọba nìkan lọba arínúròde. Ẹ má yẹ ká máa tanra wa. Ọlọ́run ọba lọba aládùúrótì, Ọlọ́run ọba ló mọ gbogbo nǹkan tán láyé. Nǹkan tí màá jẹ láàárọ̀ mi ò predict ẹ̀ lálẹ́ àná, àárọ̀ ní ìyàwó mi ṣe ìbéèrè lọ́wọ́ mi torí pé mi ò mọ̀ ni, mi ìdẹ̀wà assure pé nǹkan tá a máa jẹ nìyẹn. Don't let anybody lies for you. I'm a traditional man, ẹ wò mí dáadáa, only traditional man tí ò ní wá sórí TikTok wá máa dáfá. Èmi ò ń ṣe gbogbo wèrè yẹn. Wèrè is just nonsense. Ẹ sọ pé mi ṣàìdíire sọ bẹ́ẹ̀. Fẹ́ni tó bá ń ṣe bẹ́ẹ̀ pé nonsense ló ń ṣe 419 ní gbájú ẹ̀ ni. Yes, because kò sí bó ṣe máa wá tí èèyàn máa dárúkọ ìyá ẹ̀ àtorúkọ bàbá ẹ̀ lórí social media tí wàá wá nù ń dáfá fún, ṣó possible ni? Ẹ̀yin yẹn ṣọpọlọ yín, kí ló ń ṣe yín? Ẹ dárọ́ mọ̀ yàtọ̀ sóòótọ́, ẹ lọ lajú, go and open your eyes. Ẹ lọ lajú. Àtúwárẹ́ nìkan tó tún jáde tó tún wò pé rárá òun ò fẹ́ ṣe scam. Kí ló ná Agbala Gabriel? Gbogbo ẹ̀yin tẹ́ wà láyé ìgbà COVID-19, bàbá Pastor Adébóyè fi account number wọn sí online lórí GoTV, gbogbo yín lẹ dáwó sí nǹkan tẹ́ like nìyẹn. Abẹ́ ìdáwó ni, ẹ má bínú ẹ̀yin rìdíìmù, tọ́rọ̀ bá ta bá yín ẹ bá mi fi cream para. Ẹni tó bá dẹ̀ bínú kó lọ bọ́ sí canal mi mọ́ pa ẹ̀. Bọ̀ pé mi ní so tọ́rọ̀ máa sọ mi tó bá yẹ pé 2 viewers ni mo ní bí mo wá appreciate, I don't care. Bọ̀ kí n má sọ̀rọ̀ kí gbogbo wa wájọ máa kóra wa sínú darkness tí mo mọ̀ pé tó bá padà ṣubú lọ́la, tó bá ní issue, ibi tí wàhálà wà tí àwọn dìdìrín èèyàn mọ̀ ni pé tó bá ní issue tó padà dàgbà pẹ̀lú ẹ̀ tó wá bímọ sínú issue yẹn, ọmọ yẹn lè padà pàdé ọmọ mi lọ́la kan sọ pé àwọn fẹ́ fẹ́ra wọn. Ṣé màá wá jẹ́ kọ́mọ mi fẹ́ni tó ní issue ni? It's better ká kújọ máa gbéra wa débẹ̀. Ẹ jẹ́ ká gbéra wa débẹ̀ normal. À ń ṣe àwọn nǹkan tí ò normal, à dẹ̀ ń ṣe àwọn nǹkan tó normal. Let everybody open our eyes. Ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa now. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Mo kàn ń wò, that is why I don't come to TikTok sometimes and do live. Because mi ní time mo ṣe wà mo ń jóṣẹ́ lọ́wọ́ ni. Ara kan mi pẹ̀lú ọ̀rọ̀ Agbala Gabriel tó ń ṣẹlẹ̀ ló jẹ́ kí n wò pé let me come out and talk. Kí ló ṣẹlẹ̀? Ẹni ń gba donation, ó wá ń lò nínú, ó yá ẹ jẹ́ ká ṣe báyìí. Ó gba donation àbí? Ó wá ń lò díẹ̀ nínú ẹ̀ láti help people. Ẹni yẹn wà kí n ṣe èèyàn gidi. Ẹ má worry. Ọjọ́ tí n bá ti di pastor, èmi ṣàìdí ọjọ́ tí mo lè má di pastor, but tí n bá di pastor mo fẹ́ gbà yín ni. Ọjọ́ tí n bá di, torí Ọlọ́run ò pè mí ní phone number Ọlọ́run ò kí ń pèèyàn. Ọlọ́run pè mí fún ilé ayé ara mi àti ilé ayé ọmọ mi. Ibi kan oṣù tọ́lọ́run ti pè mí nìyẹn. So bó ṣe wà tọ́mọ mi bá dédé ké lóru, mo mọ nǹkan tó ṣe, mo dẹ̀ mọ solution ẹ̀. Ọlọ́run ni ó pa ìyàwó mi lọ́jọ́ kan tán pé mi ò jọ rí pé pa, ibi tèmi mọ̀ nìyẹn o. So kí wọ́n máa dánú fún ẹ pé Ọlọ́run pè mí ní phone number Ọlọ́run jẹ́ kí n pè. Ẹni tó bá sọ pé Ọlọ́run pè òun sọ fún pé phone number Ọlọ́run kó pè fún ẹ. Phone number tọ́lọ́run fi pè
ẹni kò pè fún yín náà ṣe máa tanra Ọlọ́run ò pè mí mi dẹ̀ ní ìjọ kankan tí máa dá sílẹ̀ láyé mi bí mo ṣe wà yìí but pastor tó bá ti mọ̀ pé wọ́n máa perí yín láì dáa ni àáfàá tó bá ti mọ̀ pé wọ́n máa perí ẹ̀ láì dáa ni wọ́n sùntánà ẹ̀ máa gbá wọn gbowó lọ́wọ́ wọn Holy Ghost Olúwa mú mi rí pé ìwọ ọmọ ènìyàn ó fún mi ní 10 million ṣáà sẹ́ndì owó tó bá ti sẹ́ndì ẹ̀tàn ẹ lọ nà jẹ irú ẹ̀yin tán láìkì nìyẹn wọn ò láìkì èèyàn gidi ẹ lọ nà jẹ kẹ́ ẹ fowó yín gbádùn ayé yín kẹ́ ẹ dóbò different òbò tó bá wù yín tó bá fresh dáadáa ẹ má dóbò coronavirus yìí o ẹ dúró tó wà òkè ẹ gbádùn ayé yín ẹ lò ní owó èèyàn kan ló máa jẹ́ múgun ẹnìkan torí ẹni tí ò bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ẹ gbá ẹ tí ò bá ti láìkì òótọ́ ọ̀rọ̀ ẹ gbá dáadáa tó ti ń di pé yes mo ní wòlíì kan tó sọ fún ọmọ ìjọ ẹ pé nǹkan báyìí ló ń ṣe o nǹkan báyìí dẹ̀ ló máa lò sí agbára báìbù ràn ó lọ sọ fún gbogbo àwọn ìjọ tó kù pé ẹgbọ́n nǹkan tí wòlíì lágbájá sọ ó ní agbára báìbù ràn kínní pé kó lọ bá àwọn oníṣẹ̀ṣe kan bá wá nǹkan fà sí ẹni yẹn sòótọ́ ọ̀rọ̀ fún lady yìí dẹ̀ lọ bá gbogbo ọmọ ìjọ pátápátá ó dẹ̀ tú àṣírí pásítọ̀ yẹn pé èèwọ̀ pásítọ̀ ṣe máa sọ fóun pé kóun lọ ṣe nǹkan ẹ̀rọ ọfà pásítọ̀ yẹn dẹ̀ níṣẹ́ yẹn lọ́wọ́ bọ̀ tó bá ṣe fún ojú babaláwo ló máa fi wo pásítọ̀ yẹn èèyàn mi ni pásítọ̀ yẹn pastors máa ń bá mi sọ̀rọ̀ dáadáa náà wọ́n máa ń gbé mi débẹ̀ oníkálùkù ń tọ́jú ara ẹ̀ normal bọ̀ ibi báyìí kọ́ láti máa sọ̀rọ̀ torí èmi ò ready àti mi ò kí ń ṣe talkative I'm a sense talker I'm not a talkative ẹ̀ mọ̀kàn tó ń pè ní talkative ni ẹni tó ń sọ̀rọ̀ torí ẹ̀ ò pé táwọn èèyàn tó ń sọ̀rọ̀ táwọn èèyàn ti ẹ̀ rí ayé kò fẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹni tó ń sọ̀rọ̀ tó lè rí pọ́ìntì kan mú nínú ọ̀rọ̀ ẹni yẹn ni talkative when you are talking and you don't have points can't you keep quiet you don't need àti sọ̀rọ̀ fàyè ayé ò fẹ́ Olúwa ò gbéṣẹ́ yẹn rán ẹni yẹn ẹ jẹ́ ká fi Agbala Gabriel lẹ̀ kó ṣe nǹkan àmọ́ nǹkan tó yẹ kí n jáde báyìí sìn ni wípé Agbala Gabriel máa tún sọ lẹ́ẹ̀kan sí gba nǹkan tó wà lọ́wọ́ Muyideen yẹn padà tẹ́ ẹ bá ti fún ní ìwé ilé yẹn ẹ gbà padà ẹ tà ẹ kówó ẹ̀ fún Muyideen kẹ́ kí Muyideen máa lọ láyọ̀ àtàlàáfíà ìyá Muyideen tẹ́ rí tí ò sọ̀rọ̀ yẹn tí Muyideen bá dákẹ́ Muyideen ò lẹ́bí o inú ẹbí burúkú ni Muyideen ti jáde o ìyá ẹ̀ máa pariwo jáde bí ẹni tó nífẹ̀ẹ́ ni o wọ́n á pariwo yín o ẹ má yẹ kán baṣẹ́ Olúwa jẹ́ o mò ń pariwo báyìí o Agbala Gabriel mo mọ̀ pé òun gbọ́ mi o àbúrò mi ni ẹ o ká bá pé ká yọ tọ́lọ́run kúrò nílẹ̀ you are my junior brother o tá bá ń pariwo fún ẹ báyìí kó yá gbọ́ o kò yí ẹ Agbala Gabriel má jọ ń pa ẹ́ má ò ní ṣiṣẹ́ Ọlọ́run ṣe o àwọn èèyàn burú o má padà sórí prophet tó jẹ́ láti respect ẹ ẹ̀gbọ́n mi Agbala Gabriel you are a prophet I respect you lọ ṣe nǹkan tó yẹ kó o ṣe avoid Muyideen now it's a trap for you trap ní fún yín o trap ní Muyideen fún yín o àwọn kan wà tán máa fún ní backup tí Muyideen bá bọ́ sí gbòòrò trap ní fún yín kó má délé tán máa padà inject ẹ̀ tán máa ní kó wá sí ṣọ́ọ̀bù yín sọ́fíìsì yín Agbala Gabriel I'm talking to you now ewu ń bẹ lóko ló ń gẹ́ o kí n tó bọ́ síta sọ̀rọ̀ yìí mo ní nǹkan tí mo rí o ewu ń bẹ lóko ló ń gẹ́ o Agbala Gabriel ẹ má fọ̀tá ṣọ̀rẹ́ o àwọn èèyàn kan ń bẹ nínú ṣọ́ọ̀ṣì yín bẹ̀rẹ̀ tó jẹ́ pé trap làwọn náà o tẹ́ ẹ̀ bá ti wá gbọ́ tèmi ẹ mọ̀ pé màá padà jáde lọ́jọ́ míì tó they are just looking for a mistake yes ẹni Ọlọ́run ni challenges máa ń ṣẹlẹ̀ sí some people are using that guy God bless you ẹni tó bá wẹjú lẹ́rù ń bà mí kúkú rí nǹkan kan mi ìdẹ́ni sọ fún yín pé mo rí anything but hey ó nídìí tí mo fi ń pariwo Agbala Gabriel ewu ń bẹ lóko ló ń gẹ̀ ẹ avoid Muyideen ẹ tètè avoid Muyideen bí ẹni tó ń fọ̀tá ṣọ̀rẹ́ ni bí ẹni tó ń fọ̀tá ṣọ̀rẹ́ ni Muyideen ni o ẹ má yẹ kán bẹ̀ yín pé you should forget him ẹ sọ fẹ́ni tó bá sọ pé kẹ́ ẹ forget ẹ kó gba Muyideen ti ra o ẹ má gbàgbé pé àsìkò tí but the beating is what I'm against yes but sometimes Ẹgbà Loogun wèrè o tó bá yẹ pé ti beating yẹn la fẹ́ sọ Ẹgbà Loogun wèrè Muyideen ta tẹ́tẹ́ ó fowó ta tẹ́tẹ́ owó tí Agbala Gabriel ń gbà lọ́wọ́ àwọn kan láti fi tú orílẹ̀ ayé ṣe kéèyàn kan wá lọ máa fi ta tẹ́tẹ́ brother ṣe lè gbarú ẹ̀ ni
orí ẹ̀ yọ tí ń ṣọ̀dọ̀ mi ló wá blow àti ìyá ojú ẹ̀ dànù Agbala Gabriel lẹ́ ń sọ ìwọ wá sọ̀dọ̀ mi kó wá ṣe rádaràda kí n máa tọ́ ẹ sọ́nà ọmọ tí ìyá ẹ̀ ọmọ tó bá fẹ́ ya wèrè lọ́dọ̀ ìyá ẹ̀ irú àwa iná máa ń tì sí máa fi blow ìyá ojú ẹ̀ tó bá ṣe bí wèrè ẹ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ó nà kó nà dáadáa ó nà lójú ẹ̀ fresh bẹ́yẹn ó nà so kí n máa díbọ̀ fún yín àbí ẹ̀yin mọ́mọ́ tó ya wèrè wá ẹ máa rí i pé ẹ̀ṣẹ̀ máa ya ojú ìyá ẹ̀ ẹ̀ṣẹ̀ á ya bí mo ṣe wà yìí ọlọ́run ló dá mi ọlọ́run dá mi àṣegíran ni o ọlọ́run ò dá mi àṣepé prophet o ò lẹ́ kí n máa gbé yín débẹ̀ o tẹ́ bá mọ́mọ́ wá sọ́dọ̀ mi tó bá fẹ́ ẹ wọ ọmọ kan wà lọ́dọ̀ mi bíbá yín sìn ó ti calm down ó ya wèrè mọ́ ìyá ẹ̀ lọ́wọ́ gidi ó calm down nígbà tó dọ́gbọ̀dọ̀ mi ìgbà tí mo tó rẹ̀ sample torí bí mo ṣe máa ń gbáyàn létí àwọn ajọ́dọ̀ mi ni mú ìdí wa mi ní ti ṣe ìgbà tí tó múyàn ní kọ́lí mi ti ní ṣe fún ẹ̀ ń wáìnì ṣá ẹ̀ ń téèyàn kọ́ didi ilé fún ẹ wá ń sọ̀rọ̀ big small mistake tó ṣe pé ó nà ó pẹ́ kó tó lù ó nà mú ìdí ni mú ojú mú ìdí fresh bẹ́ẹ̀ ó jẹ́ kójú ẹ̀ ti ya ẹ̀ṣẹ́ ni màá fi nà ẹ́ tó bá ṣẹ̀ mí mò ń correct ẹ káyé ẹ má bàa bàjẹ́ wọ́n fẹ́ máa sọ fún mi pé kémi má nà ẹ́ dádì ẹ ló kọ́lé fún ẹ ní òun wáìnì mi ni màá nà ẹ́ tí a fẹ́ bọ́ ẹ wáìnì ẹ ṣe bẹ́ẹ̀ pé olèyàn burúkú ni Saheed rẹ bẹ́ẹ̀ ni èèyàn burúkú ni mi accepted wà lọ́dọ̀ mi kó wá ṣe rán wọn nà mọ́ mi wà nínà ẹ màá nà ẹ bí kò kú ni nínà yẹn ló yẹ kó rí ẹ tètè pé now ó wá nà àbí ó nà ó bring ẹ up brother mi nílé bring yín up mo ti kọ́ ẹ má bínú ṣẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibi tí mo ti ń ṣe program kì í ṣe inú ilé tí mo wà yìí mo ní record label mi tí mo ti wá páàkì gbogbo ẹrù mi lọ bẹ̀ pátápátá so inú ilé tí mo wà yín báyìí sí just little something ló wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan tí mo tẹ̀ fi hang video mo ti kó lọ sí studio mi lọ́hùn bọ̀ ọ̀rọ̀ yẹn kàn ń gbé mi nínú kàn ń ká mi lára ni pé wá ìtayé dorí kodò ló ń fún mi ní program tí mo ń ṣe kí n ṣe pé mo wà satisfied pẹ̀lú ẹ̀ but I'm okay kí n ṣe kò yé mo ti kó gbogbo materials even studio sí nínú ilé tí mo wà yìí mọ́ mo ti kó lọ sí site mi sí permanent place mi tí mo ti máa ń ṣe ìṣògùn fún yàn so èmi ò dẹ̀ lè máa ṣe ìṣògùn kí n má níṣẹ́ lọ́wọ́ mo níṣẹ́ tèmi lọ́wọ́ ń tèmi èmi lè máa dúró de pé tó bá ti rọṣẹ́ mi ní jẹun Ọlọ́run má jẹ́ I'm a musician mo imite fashion designer tún ní mí so I live my own life mo níṣẹ́ lọ́wọ́ àjò tí mo ń ṣe yẹn mi kàn rí pé bọ́ ṣe ń fọ́n wa náà yín tó ń gba yín lànà yín ṣe mí wọ́n dẹ̀ ń put yín into wrong way ẹlòmíì iṣẹ́ tẹ́ bá fẹ́ torí owó tó fẹ́ gbà lọ́wọ́ yín lákọ̀gbélé yín lọ́wọ́ which is ọ̀pọ̀lọpọ̀ àwọn traditionalist bà ayé àwọn èèyàn jẹ́ tó mọ̀ pé wọ́n ti bà ayé àwọn èèyàn jẹ́ láì má fẹ́ sòótọ́ fún wọn that is why tí mo kàn fi wò pé pẹ̀lú mo ṣe wà ayé o pé mi ìwọ earring mi ṣá ó dẹ̀ dùn mí lénìí pẹ̀lú mo ṣe wà ayé ìwọ torí ìyá ẹ̀ bá kó yọ tó bá tiẹ̀ wà little trust pẹ̀lú mi o nǹkan báyìí ni mò ń tà mo ti fowó mi ṣe sórí ìgbà just buy it and go and use it but I will just tell you the right step for your life awáyé má ní challenges kan sí èmi tí mo ń sọ̀rọ̀ yìí náà rí challenges apá Ọlọ́run kọ̀ ká challenges tèmi ni torí gbogbo àwọn ẹ̀gún ìdílé mi mo ti fi sábẹ́ bàtà mi tó ti já mo wá rí wọn bọlẹ̀ wọn ọ̀dẹ̀ lè gbérí mọ́ torí pé kí ni èmi ò kí ń sùn lóru ọmọ jẹ̀kan lèmi tí n bá fi kan jẹ̀kan màá fi kan lo ṣìnáàpù ó ń gbá lórí mi gbọ́n kankan ẹ má bínú ẹ̀yin tẹ́ bá gbé pásítọ̀ Olúwa Jésù Kristi olùgbàlà ẹ má manage ara yín bọ́ ọmọ jẹ̀kan lèmi ó yàtọ̀ síra wọn kò yé yín èmi ò lè máa pretend fún yín kí wọ́n máa lo nǹkan ìṣògùn kí wọ́n máa fi ṣàdúrà fún yín kí wọ́n máa fi rína fún yín ibi tí some people wà nìyẹn tẹ́ ní mọ̀ pé wà into tradition but ó mọ̀ pé wèrè lẹ́yìn èèyàn náà tó bá sọ pé òun wà to tradition ẹ máa fojú bí ìgbà tó wà pé ìkà ni bí wà pé babaláwo ni ẹ máa fojú ẹ̀ wò bọ́ ṣe rírú àwa kan wà tọ́lọ́run dá nílé ayé pé tí nǹkan tí ń bá ń jẹ lọ́wọ́ mo lè sọ fún yín because I don't care. You like me, I don't care. You hate me, I don't care because kò sí nǹkan tí stupidity ẹni for the very fi affect life mi. Kò lè affect me because I have my own handwork. I'm living my own life normal. I don't have chance. Ọjọ́ wo lẹ ti rí mi ní TikTok rí tí màá lo èdè ń bẹ̀. Nǹkan táwọn kan fi ń jẹun nìyẹn tó dẹ̀ ra Ferrari bọ̀ ẹ jẹ́ kí n ṣiṣẹ́. Àtẹ́wọ́ mo bá là. Mi mẹ́ni tó kọ́. Torí ọjọ́ tí ò bá ní sí TikTok mọ́. Káwọn tó bá jẹ́ ọ̀lẹ ó tọ̀run wá ní padà mọ́ṣẹ́ tó máa padà ṣe jẹun láyé wọn táwa bẹ̀ sí ní padà ń jalè that is why tí mi fi ní interest nínú pé àti jókòó ẹ lè ra nǹkan tó bá wù yín fún mi ò bẹ́ẹ̀ láyọ̀nà àbí nǹkan but ní tèmi Saheed rè o èmi níṣẹ́ lọ́wọ́ tèmi ń ṣe o mo kàn rò pé jẹ́ tún múṣẹ́ ìṣògùn mọ́ ló yẹ kí n fi owó ara mi
tí mo gbé rẹ́kọ̀dù kan jáde mo ta iTunes ẹ̀ ìgbà tí mo máa change owó ẹ̀ mo rí about million plus owó yẹn ni mo fi ṣe ọṣẹ sórí igbá pé fáwọn èèyàn o torí pé wọ́n kàn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ kàn ẹ scam especially lórí íńtánẹ́ẹ̀tì tá a jọ wà yìí 95% ní scam lórí íńtánẹ́ẹ̀tì tá a jọ wà yìí ṣe fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ àbí kí n parọ́ fún yín 95% ní scam lórí íńtánẹ́ẹ̀tì tá a jọ wà yìí àánú èèyàn dẹ̀ ṣe mí torí ẹ láìkì ẹnu dúdùn ẹ láìkì àwọn tó ti yes 419 scam pọ̀ nínú ayé scam pọ̀ 95% ní scam online ẹ gbà bẹ́ẹ̀ ẹlòmíì á gbé tọ́ì á fi rìmọ́tù sí nínú á máa dún á máa ṣe remote control àwa náà ń gbé ọ̀sọ̀yìn sílé pé bàbá òun lọ́sọ̀yìn àwa bọ́ sórí TikTok àwọn dìdìrín náà dẹ̀ tẹ̀lé àwọn dìdìrín àwọn ọ̀dẹ̀ wà àwọn aláwọ̀ dúdú ọlọ́run má ṣe ọ̀dẹ̀ pọ̀ nínú wa á dẹ̀ gbọ́ online á dẹ̀ sọ pé bàbá òun lọ́sọ̀yìn ọ̀sọ̀yìn á máa gbá ọ̀sọ̀yìn yẹn interpret nídìílé wa lọ́sọ̀yìn bá ṣe wà wọ́n bí mi dá kí n gbé wá online mi ì tó bẹ́ẹ̀ kí n dé díẹ̀ bẹ́ẹ̀ ṣe wò mí kékeré mi ì tó bẹ́ẹ̀ nídìílé tiwa torí ìdílé onímọ̀lẹ̀ ní Àkúrẹ́ ní ìyá mi ìdílé ìyá mi mo ti mọ some little about ìṣègùn àwọn bàbá mi ti convert sí Muslim wọ́n ti sọ nǹkan nù nǹkan tó sọnù yẹn mo padà fi rí wọn he mi ì tó bẹ́ẹ̀ láti dé di ọ̀sán yẹn mi ì tó gbogbo ẹnu mo fi ń sọ fún yín pé mi ì tó bẹ́ẹ̀ débi pé màá wá gbé wá sórí TikTok can't you people open eyes pé this thing is a lie nǹkan tó bá jẹ́ reality ò lè gbé nǹkan ìṣògùn wá sórí TikTok wá máa padán ẹ jẹ́ kí n fún yín lẹ́sàmpù kan bí mo ṣe máa ń ṣe ẹlòmíì lè fowó sáàrin ọwọ́ á wá gbá ògiri lẹ́ẹ̀mẹ́ta á wá yọ owó láàrin ọwọ́ á wá yọ fún yín ẹ̀ẹ́dẹ̀ tún gbà pé èèyàn ni ẹ̀yin aláwọ̀ dúdú ẹ má jà gọ̀ ẹ já jì àánú ẹlòmíì kan máa ń ṣe mí bá ti rí pé ó fẹ́ gọ̀ díẹ̀ kò fẹ́ nígbàgbọ́ máa ń wó ìṣòro ayé tiẹ̀ nìyẹn máa lọ wá ṣòro ayé tiẹ̀ síwájú kí n ṣọ̀dọ̀ mi ló ti máa rí ìdààmú ọ̀sanyìn ọmọdé kì í rìn nídìí ọ̀sanyìn anyhow ẹ̀yin èèyàn máa já yín ọmọdé kì í rìn nídìí ọ̀sanyìn anyhow o kò lè dojú ojúbọ Ògún àgbáyé àbójúbọ Ògún ìdílé yín torí pé o fẹ́ kọ́ òun wá kọ́sítọ́mù àpàpàǹdodo wá bọ́ sórí ìdí Ògún ó wá bọ́ síbẹ̀ wá ń ṣe sínú TikTok àwọn àgbààgbà lé yín ò ní gbarú ẹ̀ láàyè tó bá yẹ pé di Ògún gidi ni wọn ò ní gbarú ẹ̀ láàyè sẹ́ẹ̀ àbà ó lè ṣe kámẹ́rà tó bá ń bọ̀ Ògún fún yàn o mo kó wá bọ́ sórí TikTok gbé ẹ wo èmi ni babaláwo adífálà èmi ni kinní kan mo lójú lẹ́yìn mo ní ojú ẹ̀dẹ̀ mọ̀ pé irú ẹnu yẹn náà lẹ̀ láìkì adífálà mo lójú lẹ́yìn mo lójú ní kinní kan ẹnìkan wá físà tí mo mọ̀ pé gbogbo yín máa wò mí ẹnìkan ṣáà máa wá físà dandan ni ẹnìkan wá físà ó kọ̀ tún láti físà ẹ máa jáde ó nídìí àti ṣe kinní kan òun tó ẹni ẹlẹ́ni tó ń wá físà á wá bá mi opportunity yẹn màá tún wá gba ṣáyé nìyẹn ẹ fẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ̀yin èèyàn bọ́ṣẹ́ eré mi ṣàìdí ire yìí ẹ tí mọ̀ mò ń bọ̀ díẹ̀díẹ̀ ni mo káwọn èèyàn lè mọ̀ pé mi kì í ṣe olóṣì mo ṣe ọṣẹ tán mo dẹ̀ kọ́lé ifá mi mo wá kọ́lé ifá fine mo ṣe pop síbẹ̀ mo ṣe ring light síbẹ̀ àwọn babaláwo mi wá ń díẹ̀ mi pé ṣáìdì báwo ló ṣe mo nítorí pé ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ni ìyá ń jẹ yín ni àwọn tẹ́ ti gbágbágbá tó ti rí pé fèkì ló wà lọ́wọ́ yín wọ́n ti sá fún yín ó lè níyìn ní àwọn òde kí n ṣe olè Ọ̀rúnmìlà gbọ́ Ògún gbọ́ tẹ́ ẹ bá parọ́ fún mi ayé yín á bàjẹ́ kí náà ń pè tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ tí nǹkan báyìí wá wà ń bẹ̀ kí ni solution sí èmi Saheed Ire ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ló bá di a lè ṣe báyìí ọgbẹ́ni ò mọ nǹkan kan ó lè ní ẹ kúrò lórí fóònù mi ọmọ àlè 419 yes a máa gbéra wa débẹ̀ àrẹ́dì àti gbéra wa débẹ̀ nọ́mánọ́mọ́ kájọ tú kẹ́rẹ́kẹ́rẹ́ ọ̀rọ̀ sílẹ̀ ẹnìkan ní wọ́n ṣe kinní kan fún un wọ́n lọ ṣe kinní kan fún un nídìí ayé lála ọ̀tá tó bá fẹ́ ba tòun jẹ́ apá àwọn wà ní káwọn bọ̀ kò tí ì ṣe tán wọ́n wá fẹ́ kí n bá àwọn ṣe sí mo ní dìdìrín ní mọ́ mi ibi tí mo ti bàjẹ́ ọ̀rọ̀ sọ nìyẹn má bínú ẹ má bá mi mánéjẹ mo ní ṣe mọ̀ pé dìdìrín ní yín ṣọ́ máa ń ṣe ayé lála fún èèyàn ni mọ̀ kan tó ń fa ayé lála ń ṣe ni wọ́n máa ń fa ayé lála jà ni tí nǹkan ìṣẹ̀lẹ̀ ò bá tí ìṣẹ̀lẹ̀ lè lọ di ayé lála wọ́n ní mo ní bolẹ̀ tí wọ́n náà láì náà ni mo ní àìpẹ̀lẹ̀ tí yín believe social media on your own at risk because ẹ̀yin èèyàn ẹ wo eléyìí tó ṣáà bá èmi bí mo ṣe wà ní pé tó ṣáà bá èmi ni pé ẹ lò ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ẹ bá mi sọ fún Àgbàlá Gabriel o
ẹ jọ̀ọ́ gbogbo ilé tó bá ń gbọ́ mi o, ẹni tó fún mi ní stay gift yẹn ṣeun, ẹni tó bá ń gbọ́ mi bá mi sọ fún Agbala Gabriel kó má fi iná sórí òrùlé sùn o, tèmi nìyẹn o, kó má fi iná sórí òrùlé sùn o, kó gba kíní ọwọ́ Agbala Muyideen yẹn padà, kán ta lé yẹn, kán fún Muyideen lówó ẹ̀ tí ò rí náà o, owó ni Muyideen wà after o, kò wà after gbogbo wèrè ilé tẹ̀ ń kọ́ fún yẹn kó jẹ́ o, ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ kó jẹ́ o, kò appreciate o, kò appreciate gbogbo nǹkan tẹ́ ń fún yẹn o, kò mọ̀ ń pa ẹ o, kò mọ̀ ń pa ẹ o. Pastor Agbala Gabriel Alhaji Oriyomi Hamzat torí ọjọ́ tọ́rọ̀ ìbá máa di case mi ì dẹ̀ fẹ́ kí Agbala Gabriel jì sọ́fìn ìkà ló yẹ kí n tètè jáde láti wá pariwo báyìí pé Agbala Gabriel máa fi iná sórí òrùlé sùn o, setup wà nú ayé o, setup wà nú ayé o, setup wà nú ayé Agbala Gabriel. Àwọn abánidá wọn kì í bá èèyàn débẹ̀ o, ó easy láti sọ fún wọn pé kẹ́ forgive Muyideen, but kò easy o láti bá yín dúró tọ̀rọ̀ ẹ̀ bá dé o. People will run away when you have challenges. People will run away. Ayé ò dẹ̀ kí n bá ládánwò ṣe. Agbala Gabriel, are you listening to me? Ayé ò kí n bá ládánwò ṣe. Olórí burúkú làwọn èèyàn, wọ́n ya wèrè gan, wọ́n lè tiẹ̀ sẹ́nu, wọ́n lè tiẹ̀ sí odò tán kó padà lẹ́yìn ẹ̀ o, máa jó lọ lọ́pọ̀lọpọ̀ o. Run away from out o. I'm not a Christian, I'm not a pastor, but I'm a human being. Human being ni mi o. Wọ́n ní Bíbélì sọ pé fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Mi kò lè dáṣì ẹni 1 million nítorí mi tí ì tó bẹ́ẹ̀. Iṣu tèmi but tí mi bá tiẹ̀ wá lè lówó lọ́wọ́ ó yẹ kí èèyàn lè lọ́rọ̀ ẹnu tó dáa láti kọ́ ọmọ ẹnìkejì ẹ̀ má bàá jì sípò ìkà. Òun lèmi ń ṣe o, kọ́lọ́n jẹ́ kémi náà lówó o, èmi náà ready àti máa support o, kódà mo ready àti help, but èmi ò kàn ready àti help ni because igi tó dà ó pẹ́ nígbó mo dẹ̀ fẹ́ pẹ́ láyé torí mọ́ èmi ò pẹ́ láyé. Ẹ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀, igi tó dà ó kì í pẹ́ nígbó. My mommy, she's a nice woman, but nǹkan tó nǹkan gbà ló dùn mí. Wọ́n lọ church, wọ́n lọ mọ́ṣáláṣí, ìdí ìmọ̀lẹ̀ tán tún bí wọn sínú mọ́ èmi ò tún dìpù nú ẹ̀ wọ́n ṣe ibẹ̀ náà ti ráyè mú wọn. Ìgbà tí ìyá mi dẹ̀ rí pé tọ̀ ìgbà ó ti dójú ẹ̀ báyìí ó dá tóun bá tiẹ̀ ní lólé ayé ṣe ráwọn ọmọ òun wọ́n máa gbélé ayé ni. Bí mọ́ mi ṣe fi ọ̀rọ̀ ara ìrìn àjò fún rú àwa yìí nìyẹn o. Olóyè kí n máa pera mi ní gìràn Ọlọ́run kọ́ ló rán mi iṣẹ́, mọ́ èmi ló rán mi níṣẹ́ o. Tẹ́ bá rí tí mo jẹ́ ọ̀gbá tí nǹkan kan ò lè ṣe tó yẹ kó ò lè sàsí mi, mọ́ èmi ni o, ìyá mi ni, Ọlọ́run ni o, tó lọ́lọ́run ló dá mọ́ èmi yẹn bọ̀, mọ́ èmi ni o. Olóyè kí n máa gbé yín débẹ̀ kí èmi ò kí ń ṣèrànṣẹ́ Ọlọ́run o. Àkáǹtì tó yẹ mí ni mo gbà o, mo dẹ̀ fi tọ́jú ara mi dáadáa, mi ń sùn o, kò jù bẹ́ẹ̀ o. So báyọ̀ kan bá sọ fún yín pé òjíṣẹ́ Ọlọ́run lòun, Ọlọ́run ló rán o, ibo lọ́lọ́run ti rán iṣẹ́ gbogbo níwà tọ́lọ́run ti pàdé ṣọ́ọ̀dẹ̀ ni ẹni tí ó wà múgùn wa ni. O lè ṣàdúrà kí n ṣàmì bìkan mi ìmọ̀ bínú ẹ̀ ṣe rí. O lè máa heavy mi kó máa bínú mi kó dẹ̀ máa ṣàdúrà fún mi, tó bá ṣàmìyàn bí tí n bá ṣàmìyàn bí èpè ló máa ń rí. You have to be very smart if you want to live life long. I'm telling you my people. If you want to live life long, you have to be very smart. Ọ̀rẹ́ ẹ̀ tó ń bá ẹ tó ń tẹ̀lé ẹ lẹ́yìn tí ò tó ẹ, ọ̀tá ẹ ló máa jẹ́, kò lè jẹ́ best friend yẹ, but ó tẹ̀lé ẹ tó lọ́jọ́ tó bá máa ṣubú nǹkan tó máa kọ́kọ́ rí e. Ẹ jẹ́ ká máa wo Egbin Ọ̀run nígbà yẹn, Egbin Ọ̀run kú kámẹ́rà náà kọ́kọ́ fi ṣe. Are you kidding me? You want to tell me that you love me? Can you follow me go away if I die? Nobody like anybody. Stop deceiving yourself. We can just be alive and supporting ourselves. After that one, nothing else. Ẹ máa yẹ kí èèyàn kan tàn yín pé àdádì èkúrọ́ lálábà kú ẹwà wedding day tẹ́ ẹ̀ ṣe irọ́ ni. Tí dáadé bá kú mọ́mì máa ṣayé. Tẹ́ ẹ̀ bá ṣọ́ra mọ́mì máa tún dóko lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú tán. Tí mọ́mì bá kú dádì máa ṣayé. Mọ́mì máa ṣì dóbò, dádì máa ṣì dóbò tí mọ́mì bá lọ tán ẹ gbàgbé. Ara ò kí ń ṣòkúta, ṣé ká máa scam ara wa ni. Why we are deceiving ourselves? Mo máa ń sọ fún ìyàwó mi pé ìjọ tí n bá ti lọ dóko o. Tọ́lọ́run bá gbà pé pín pẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, tí n bá ti pẹ́ dóko kó dólé tó wù ẹ́ dáadáa. Mo máa ń sọ ẹ béèrè lọ mi lọ́wọ́ ìyàwó mi ń parọ́ dóko o torí kí ìsàlẹ̀ ikú má bàa máa dùn ẹ́ o. Ọlọ́run ló wá mẹ́ni tó máa kọ́kọ́ ṣaláìsí o, bọ̀ ó kù sọ́wọ́ Ọlọ́run o. A máa ní kí àwọn bọ̀dá sáìdì dádì ire mi dé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, ẹ ní kú lágbá. Mo mọ̀ pé mi lè kú, mo kàn ń sọ fún ẹni wá fresh air kan tó máa gbà tátẹ́gùn máa fi fẹ́ sí ẹ, má yẹ kán tàn ẹ́ jẹ, má yẹ kán sọ pé òkú kan jà lọ́run, kò sóòkú tó ń jà lọ́run, dádì ti lọ náà tí bá ti ń ṣe wọ́n ló pa sọ pé ó ti lọ.
kò sókùn kankan tó ń jà lọ́rùn tí mọ́mì bá ti lọ wọ́n ti lọ nìyẹn gbàgbé tètè wẹ́ni tó máa bẹ́ẹ̀ múṣẹ́ yẹn ń bẹ̀ bọ̀ má wẹ́ni tó máa ba yí ẹ jẹ́ má wẹ́ni tó máa talé ẹ má wẹ́ni tó máa pa ẹ́ dànù. I'm proud of ọmọ èṣù too ọmọ èṣù lèmi olóyè kí n máa gbé yín débẹ̀ ẹ má yẹ ká máa tanra wa jẹ pé ẹ tí dáàdì bá ti kú mọ́mì ò ní dóko mọ́ torí pé àfi tí mọ́mì bá ti wọ monopause tán ti dàgbà àgbàlagbà mi nǹkan ṣì mọ bó ṣe ń jayé ayé ẹ̀ kí máa parọ́ fún yín pé my wife can never do it if my enemy die. Who tell you that? No, international number, never call me, please. I know you are watching me, never call me, please. Yeah. This person should not. Ẹ bá ti pè mí ẹ jọ̀ọ́ ma, ẹ bá mi cut the phone ma. Ẹ jọ̀ọ́ ma, ṣé gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, màá pè yín padà fúnra mi ẹ jọ̀ọ́ mọ́ mi, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Mo wà ní live ẹ jọ̀ọ́ mọ́ mi, mi fẹ́ dàbí pé bí a mo ẹ ṣé gan mọ́ mi ẹ ṣé. Ẹ bá mi cut ẹ mà, ṣé gbọ́ ma. Oh, people want to talk to me. Ẹ má bínú mọ́ mi ẹ jọ̀ọ́, màá pè yín padà fúnra mi ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí n sọ tinú mi kára mi lè fúyẹ́. Ẹlẹ́jọ́ ni mí, ẹ jẹ́ kí n rò ó bó bá yẹ pé nínú ọ̀rọ̀ la fi dálé ayé, ọ̀rọ̀ ń bẹ láti ṣe okùnfà ìgbàlà fún ọmọ ènìyàn. Ẹ ká gbéra wa débẹ̀ ní táìmù yìí. Ẹ kí n sọ tèmi o. Ẹ kí n sọ tèmi because mo rí pé ayé ti dojú rí àti wá nǹkan tí ò sọnù kiri. Àìgbàfẹ́dùmọ̀rè. Why Wunmi kill Mohbad? Ẹ má yẹ kí n lọ sórí ìyẹn jọ. Nothing concern me with Wunmi and Mohbad. Eléyìí tí Wunmi ṣe yẹn tiẹ̀ ó kó òun àtàwọn fámìlì ẹ̀ àtọlọ́hun. Kò sí kankan tó kàn mí pẹ̀lú Mohbad àti fámìlì ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n bọ́lẹ̀ ń bẹ̀ yẹn. Ẹni tó ṣì wà láyé ni kẹ́ ẹ jẹ́ ká dù. Agbala Gabriel ṣì wà láyé, mo ṣì wà láyé. Àwọn tó dẹ̀ ń náwó fún Agbala Gabriel ṣì wà láyé. Ayé wa ni kẹ́ má jẹ́ kó bàjẹ́. My number is 08069706101. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó ń béèrè nọ́mbà mi yẹn. Bọ̀ nọ́mbà mi ẹ béèrè fún nǹkan gidi ni ẹ má wá béèrè fún mírèkù o. Mi ò lọ́ṣẹ́ ẹ jẹ́ kí mi lọ́ṣẹ́ tó máa ń gbé owó tó máa ń já owó bọ́ síyàn látòrí bẹ́ẹ̀dì o. Ọṣẹ tó máa níṣẹ́ lọ́wọ́ tí wàá kọ̀ wẹ ìdọ̀tí dànù kúrò lára, wàá wẹ̀ dènà dànù kúrò lára. Àánú ìdíwọ́ àánú lórí. Àwọn ọṣẹ tèmi ní nìyẹn ìràpadà. Àwọn nǹkan tèmi ní nìyẹn mi lọ́ṣẹ́ owó kékeré kó tó wá di ẹ̀mú mi o. Ẹ má jà gbéra wa ṣépè mi kì í ṣe babaláwo orí TikTok tó ń wá kọ́sítọ́mù àpàpàǹdodo o. Ẹ rò dáadáa o. Tèmi nìyẹn o. Ẹ dẹ̀ rẹ́dí àti gbóòótọ́ ọ̀rọ̀ o. Tẹ́ ẹ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ máa gbé yín ṣépè o. Kọ́sítọ́mù tèmi lágbára o. Marketing tèmi strong o. Èmi ò wá kọ́sítọ́mù àpàpàǹdodo mo rò pé ẹ̀ ń gbọ́. Kò ní bàjẹ́ o. Regard you with respect sir. With daddy o pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹn tó bá fẹ́ jọ mọ́ àrífín respect sir. Ẹ má bínú báyé tèmi ṣe rí nìyẹn so bó ṣe jẹ́ nìyẹn. Mi lọ́ṣẹ́ tí ń já if you don't have work go and find work yo. You must get something before you èèyàn gbọ́dọ̀ ní nǹkan tó ń le kó tó sáré o. If you don't have work go and find work you must supposed to find work before anything. Èèyàn gbọ́dọ̀ ní tó bá ní nǹkan tó ń ṣe má wá sọ́dọ̀ mi láti wá rọṣẹ́ o. Má jà gbéra wa ṣépè o. Mi ń ṣe babaláwo orí TikTok èmi wá dá fáńbí o. I came here to support my lovely brother because I'm a human being. Submit feedback. Yeah. Mi ò wá polówó ọṣẹ for now. Mo kàn wá sòótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ torí pé ṣe rí Jésù náà rí àdánwò nígbà tó wá. Ọ̀rúnmìlà náà rí àdánwò nígbà tó wá. Muhammadu tó jẹ́ ọmọ àràbù ní tiẹ̀ òun náà rí àdánwò nígbà tó wà. Tó bá jẹ́ wòlíì Ọlọ́run tó jẹ́ ẹni tó dá wa rí àdánwò ṣé rírú àwa yìí là lè rádánwò. Sórí ṣe rírú àwa yìí a lè rádánwò tó bá jẹ́ pé àjọ ṣiṣẹ́ fúnra wa èmi ò kí ń ṣe wòlíì Ọlọ́run débi pé màmá sọ pé mo wo tọ́lọ́run mọ́ ẹ lára mo lè lu ẹ́ńblò tá a bá jọ ríra wa físíkà tí n bá rí pé ò fẹ́ gbọ́rọ̀ tó fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ màá lu ẹ́ńblò mi ń ṣe wòlíì Ọlọ́run street lèmi I'm just a human being street ni mímì mọ́ ń pa ẹ̀. Ó wá depend borí ìyá ẹ̀ bá ṣe kó ẹyọ sí wa ṣe fojú view ẹ̀ pé wà street náà ó yà jẹ́ ká jọ gbá street ẹ̀ ó normal. Bọ́ kí wọ́n máa sọ fún ẹ pé òun mú mi ṣeré irọ́ o ẹjẹ́ àjọ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa o tó o bá ti ní iṣẹ́ lọ́wọ́ don't come here to
tó bá ti níṣẹ́ lọ́wọ́ kò sọ̀rọ̀ ń bẹ̀, kò sí miracle kankan níbi kankan, má jẹ́ kán tàn ẹ́. The only miracle ni pé kó o ṣiṣẹ́ kí tiẹ̀ má bàa bàjẹ́, kó wá gbìyànjú sára ẹ káwọn atúnidá má bàa tú ẹ dá sáìdá. That's the only way. Kò jù bẹ́ẹ̀ lọ. Bọ̀ kí wọ́n máa sọ fún ẹ pé kó máa sùn nílé ẹ, tó bá ti wọrí bẹ́ẹ̀dì wẹ́ẹ́ ṣe bìsàbìsà wàá rówó ṣe ọ̀gbẹ́ni. Wọ́n tàn ẹ́ ni o, wọ́n tàn ẹ́ ni o, wọ́n parọ́ fún ẹ ni o. Ó fẹ́ gbàtọ̀wọ́ ẹ̀, òun fẹ́ lọ fi jẹ ṣàwámà ti ẹ̀ ni o. Má jọ tàn ẹ́ o. Only me that I can tell you, because I have a work. I'm a musician. Second, I'm a farmer. I'm a businessman. I'm a soap seller. I'm a fashion designer. And I'm a speaker. I'm a speaker for the truth. I have work. And I have company for all my work. I have big studio. Complete studio. Tí mo kọ́ fún ara mi, tí mo fowó ara mi kọ́. So I get work. The person that no get work, there's only the person that no get work. La máa sọ fún ẹ pé ṣé o mọ̀ kan tó ṣẹlẹ̀. Olúwa gbàdúrà ẹ. Olúwa gbàdúrà ẹ lọ́dọ̀ mọ́mì àti lọ́dọ̀ dádì ẹ nìyẹn. Tọ́jú ara ẹ kó dẹ̀ sinmi mi. Ládùúrà kan tí máa ṣe fún ẹ mi kọ́ ni mo bí ẹ. That ibi tẹ́ ti put ayé wrong ni pé ẹ lọ máa gbórí sábẹ́ ẹni tí ó yẹ kẹ́ gbórí sábẹ́. Abẹ̀ sí ní ṣàdúrà irọ́ fún yín, àdúrà tó yẹ pé ẹlòmíì wà tó yẹ pé tẹ́ bá ti dọ́dọ̀ ẹ kò fẹ́ kẹ́ lọ mọ́. Torí afẹ́ máa jayé gbogbo ìgbà. Afẹ́ kẹ́ máa mú wá fún òun. Kò ní fẹ́ kẹ́ lọ. Nínú nǹkan tó máa wá fún yín, nǹkan tẹ́ máa fi padà wá wà ń bẹ̀. That is only strategy tí some of àwọn tó ń gbà yàn lẹ̀ ń lò. Meanwhile, this is very wrong. Tó bá bayé èèyàn jẹ́, ayé tiẹ̀ náà máa padà bàjẹ́. Lọ́kọ́ lẹ̀mí ìṣépè fún ẹ. Bó ṣe rí nìyẹn, forget ìgbádùn tó ń gbádùn lénìí. Forget ayé ẹ, àwọn ẹni ẹlẹ́ni tó ń lù lórí tó fi ń gbowó tó fi ń jẹun lénìí. Gbàgbé ẹ̀. Tomorrow we speak for everybody. It's better for you to be careful. Think before you start. Or else, the reback will strong. Àwa sáré òní mẹ́ni tó ń lé ẹ. Ó ti gbàgbé ìgbà tó ń hùwà ni. Àwọn tó bá mọ̀ gbà yẹn á rán ẹ létí. People said I should repeat my number. 08069 176101. Ẹ má pè mí direct, ẹ pè mí ní WhatsApp. Okay, fún mi ní voice note. Ó ti yé yín 08069 176101. Dóná inú oore lóore wà ṣá, nǹkan tí mò ń fojú view nìyẹn. Torí jíjáde tí mo jáde yìí náà ó ṣèrànlọ́wọ́ nínú ayé mi, because reason is ẹ yẹ ká mọ̀ wá ara wa, ẹ má yẹ ká máa pretend fúnra wa. Gbogbo jíjáde tí mo jáde ń sin, mo sọ fún yín pé ẹ̀yin tẹ́ ń sọ pé Agbala Gabriel na tó bá yẹ kó dọ̀ mí ni màá ti na Muyideen ṣe léṣe, màá ti jápá ẹ̀ kan bọ́, màá ti fẹ́ na ti ẹ̀ bàjẹ́. Lóòótọ́ Muyideen lè ju Agbala Gabriel lọ, bọ́ ǹjẹ́ ọjọ́ orí Muyideen gbede ipò tí kádàrá ẹ̀ sọ pé ó máa dé? That's the first question. Ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ ìgbésí ayé tí Muyideen gbé, ǹjẹ́ ìgbésí ayé ẹ̀, ǹjẹ́ ó tiẹ̀ gbé wá, ǹjẹ́ ó gbé débi tó máa dé láyé ẹ̀? Ṣe jẹ́ ká gbà fún, tó bá yẹ pé ọmọ kékeré ló jẹ́ èèyàn wa, ló jẹ́ bí olórí fún wa, tọ́lọ́run fi ṣe ìránṣẹ́ sí wa, tàbí ló jẹ́ adé orí fún wa, tó jẹ́ bí ọkọ, ṣe jẹ́ ká tẹríba fún, ká gbà fún. Kí ló dé tá ń borí jìjàkadì? Kí ló dé? Truth, I'm a popular person. Agbala Gabriel is a popular person. Ẹlòmíì máa ní ìgbéraga débi pé ohun èmi mi ò lè jáde torí Agbala Gabriel, máa jáde torí bọ̀bọ̀ yẹn. Tó jẹ́ pé wọ́n máa sáré máa dá 10 billion fún, tí wọ́n dẹ̀ dá 1 kọ́bọ̀ fẹ́mi, abẹ́ sí jealous. Ó dẹ̀ dúró síbi tí kádàrá ẹ wà kó sinmi agbájá kó dé dára ẹ láàmú. Ó dẹ̀ gbà fọ́lọ́run kó lè nísinmi láyé. Ìwọ tó ń dá kọ́bọ̀ fún yẹn, ó lè dọ̀la kálánú kan ṣíkàn rò ẹ pé àwọn fẹ́ ràn lágbájá lọ́wọ́ kó dẹ̀ ràn ẹ́ lọ́wọ́. Ó dẹ̀ má bá orí bínú débi pé tiẹ̀ á wá lọ́ọ̀kì pa, kò wá ní orí tó yẹ kó tẹ̀yàn lọ́wọ́ kò wá ní tètè tẹ̀ ẹ́ lọ́wọ́ nítorí pé òun bọ́ ọmọ ẹnìkejì bínú. Jáwọ́ nínú ọ̀tẹ̀, jáwọ́ nínú èdè, kò pé ẹ ọ̀gá, kò pé wa náà. Ẹ jẹ́ ká gbà fúnra wa. Mo gbà fún gbogbo ẹni tọ́lọ́run bá ti gbà fún láyé. Òun náà lọ́lọ́run bá ṣe ń gbà fèmí náà. Kò yé yín? Òun lọ́lọ́run níwọ̀nba èèyàn mélòó ló ń wò mí? Ẹwẹ́ náà àwọn kékeré tó ń wò mí. TikTok nìkan ló dà pé rọ ti pọ̀ díẹ̀.
àmọ́ tí ẹ jẹ́ ká Agbala Gabriel bẹ̀rẹ̀ ń sìn ẹ rí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní donate fún wa bẹ̀rẹ̀ sí ní wò torí pé ọmọ ológo ni ọmọ ológo lèmi náà Ọlọ́run sọ pé ògo yàtọ̀ sí ògo ni ọ̀nà tó ń gbé tiẹ̀ gbà nìyẹn tọ́lọ́run ṣetán àti gbé gbà nìyẹn ọ̀nà tọ́lọ́run gbé tèmi gbà. My number is correct 080 69 17 61 01 60 oh brother ẹ wá náà 69 7 ṣe ẹ má dà mí lórí rújọ 69 70 61 01 nọ́mbà mi náà ni my brother. Ẹ jẹ́ ká gbà fúnra wa bọ́ ẹ wo gbogbo ẹ̀dá láyé tẹ bá rìn ẹ máa wẹ̀yìn o tẹ bá rìn ẹ máa wẹ̀yìn o máa pariwo tèmi fún yín o I don't care o òun lọ̀rẹ́ mi ò ṣe pọ̀ o torí pé mi ì ṣetán láti fi ẹnìkankan sínú òkùnkùn. Àwọn tí ń bá ń polówó ọjà mi fún yes 69 17 61 01 yes now that's my number now. Àwọn tí ń bá ń polówó ọjà mi fún àwọn tó wà responsible àwọn tó jẹ́ baálé ilé àwọn tó jẹ́ contractor àwọn tó jẹ́ bóyá outside country náà wà tán ní business but wọ́n kàn ń rí àwọn challenges kọ̀ọ̀kan àwọn tèmi ń tọ́ṣẹ́ fún nìyẹn. Ó dẹ̀ lè bí àwọn tó wà responsible tán níṣẹ́ tán ṣe tán ní ìgbésí ayé tán lò. Mi ò tọ́ṣẹ́ fún wọn tó fẹ́ tó kọ̀ jókòó sílé tó wá expect miracle tó máa gbé wá tó máa ṣoore fún ẹ àwọn kan wà tó máa ṣe fún ẹ nítorí pé iṣẹ́ yẹn wà lóòótọ́. Ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín iṣẹ́ kó jókòó sí iṣẹ́ gbé wà lóòótọ́ ó wà lọ́wọ́ tèmi náà mi kàn lè ṣe fẹ́ da àlàyé kan láyé mi ni I will not do it. Lọ ṣiṣẹ́ kó lè nífọ̀kànbalẹ̀ lọ ṣiṣẹ́ kó má bàa kú ní kékeré lọ ṣiṣẹ́ káyé ẹ má bàa bàjẹ́ lọ ṣiṣẹ́ káwọn òbí ẹ má bàa fojú sunkún ẹ lọ ṣiṣẹ́ kẹ́mi ẹ lè gùn lọ ṣiṣẹ́ kó lè nífọ̀kànbalẹ̀. Mi ní kó má ṣáájò bọ̀ ṣe mọ̀ pé téèyàn bá ti pé 30 years oṣólẹ̀ ò dáa ṣá ṣe mọ̀ pé téèyàn bá ti pé 25 years ó lójú iṣẹ́ tó lè lò ṣá ǹjẹ́ ẹ ti mọ̀ pé téèyàn bá ti pé 15 years ó lójú iṣẹ́ tó lè lò ṣá ǹjẹ́ mọ̀ pé téèyàn bá ti pé 10 years ó lójú iṣẹ́ tó lè lò ṣá ǹjẹ́ mọ̀ pé téèyàn bá ti pé 1 years 2 years 3 years ó lójú iṣẹ́ tó lè lò ṣá. Mo ti tọ́jú ọmọ mi tí mo bí nígbà tí mo rí pé ó ti ń lọ 3 years iṣẹ́ tó jẹ́ tiẹ̀ mú fún ọmọ mi tí mo bí ní kókó mi tí ṣe kankan sí lára nítorí pé kò tí ì fìtì iṣẹ́ tó yẹ kí n ṣe sí lára. Mo ní láti ní sùúrù díẹ̀ ẹnìkan kò wá sí online akọni kẹ lọ ṣiṣẹ́ kan ṣá kò ní sọ fún yín pé ọjọ́ orí ẹni báyìí ló lè lò ẹ ọ̀pọ̀lọpọ̀ ti kó bára ẹ̀ látara ìfà òun wá fa wá rí òfò ẹ̀yin fáǹsì mi ẹ̀ ní rí òfò lágbára Èdùmàrè ẹlòmíì ti kó bá ilé ayé ẹ̀ látara ìfà bí ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ọkùnrin tó fẹ́ dóbò tó wá rape ó fẹ́ dóbò ìṣẹ́jú kan gbàgbàgbàgbà ó wá rape ọmọ ọlọ́mọ ṣó mọ̀ pé tó bá dóbò yẹn tán tára ẹ̀ bá wálẹ̀ ara ẹ̀ á wá balẹ̀ wàá máa wò ra ẹ̀ pé kí ló dé tó ṣe léyìí wàá máa parọ́ mọ́ dádì wa tó jókòó tiẹ̀ jẹ́jẹ́ wàá sọ pé èṣù ló ṣe ẹ́ èṣù kọ́ ló ṣe ẹ́ o èṣù kọ́ ló ṣe ẹ́ o jẹ́jẹ́ lè ṣù jókòó ìwọ fúnra ẹ̀ ló ṣe ra ẹ̀ ọ̀gá téèyàn bá ti pé sí now ó ní ìwé kan tó wà lọ́wọ́ mi tí mò ń lò wọ́n ní tí n bá ti pé 30 years kan máa gbé fún mi wọ́n ti gbà tí mo tó ju 30 years lọ ni mo tó ẹ rí pé kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ sí para lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n ti gbà tí mo tó pé 30 years tí mo tó ju 30 now mo ti more than 35 years báyìí ló ṣe wáyé torí pé àsìkò tó nǹkan yẹn tẹ̀ mo dẹ̀ wá mọ ojú mo mọ̀ ta mo mọ̀ nǹkan tó yẹ àgbàlagbà mo mọ̀ nǹkan tó yẹ ọmọdé mo mọ̀ nǹkan tó yẹ ọmọ 20 years mi ìtorí ìjẹkújẹ tí mo fẹ́ jẹ kí wá máa gbé nǹkan tí ò ń ṣe nǹkan tí yóò bá ṣe dá yín mo kí wá gbé fún yín àìmọye tó ń fẹ́ lẹ́dà yín gun káàrin torí pé nǹkan tó ń fẹ́ gbà lọ́wọ́ yín yẹn wà important wọn ò dẹ̀ wá ro tàtúbọ̀ tán wọn care about the future about tomorrow about what we hand them iṣẹ́ tí ò yẹ ya 50 years wọ́n á gbélé lọ́wọ́ iṣẹ́ tí ò yẹ ọmọ 20 years wọ́n á gbélé lọ́wọ́ òun lè fi máa rò orí TikTok táwọn ọ̀dọ́ kan kú tẹ́lómi máa ní accident nǹkan táwọn people yẹn ń gbélé lọ́wọ́ ga jẹ̀mí ẹ̀ lọ máa accept yín tó later ẹ wò ọwọ́ méjèèjì I'm not in my studio I'm in my house ọjọ́ tí n bá ti wá sí studio tí n bá ti ṣe program I will accept people a lè jọ communicate but ṣe rí social media ẹ ti rí I'm online with all my 3 page ni mo fi wà online torí tí n bá ní kí n ṣí gbogbo page mi sílẹ̀
I have like 25 pages tí followers dẹ̀ wà ń bẹ̀. Ó lójú eléyìí tí mò ń lò ní. But ìgbà tí mo bẹ̀rẹ̀ Yorùbá Nation mo abandon àwọn page kan. But mo máa padà open it now sí láìpẹ́. I will still reopen it now. Gbogbo ẹ̀dẹ̀ ló ní followers. Because mi fẹ́ fi gbogbo page mi tí mo fi ń ṣe entertainment, tí mo fi ń ṣe music, tí mo fi ń kìyàn, tí mo fi ń wish èèyàn happy birthday, tí mo fi ń rí gift gbà, mi ò fẹ́ fi ṣe nǹkan tó máa condemn because èmi gan rò pé bóyá wọ́n ti report ilé wọn ti ba ayé ẹ̀jẹ̀ ni. But Ọlọ́run dúró tì mí bọ́ ṣe ń report ẹ̀ làwọn èèyàn bá mi ń support ẹ̀. Wọ́n ló jẹ́ kí n ṣe wà live till today and I thank you my supporters. I thank you daddies, mummies. Ẹ̀rí mi lọ́mọdé, ẹ̀rí mi lọ́mọ tí ò gbọ́n. Àwọn mo yà àwọn àgbàlagbà tó jẹ́ pé if I talk with them we believe. Why don't believe? Why don't trust? Because mi ní jẹ́ ọ̀dàlẹ̀ ẹ̀dẹ̀ ní rí mi ní ìdílé ọ̀dàlẹ̀. Àwọn nǹkan tí ò bára mi lára mu mi kì í ṣe, sìgá ò bá mi lára mu, igbó mímu ò bá mi lára mu, ọtí mímu ẹni international drink ni wine tí mo máa ń mu. Mi kì í mu gbogbo àwọn wèrè tó ń tà nígboro tó ń ba kidney jẹ́ wọ̀nyí. Mi kì í mu. Nǹkan tó bá yé èèyàn lèèyàn ṣe. Don't do what will convenient to people. Do what inside your heart. Ẹ ṣe nǹkan tó bá ẹlẹ́dàá yín mu. Gbogbo ìwọ ṣògùn náà ǹjẹ́ o ti béèrè nǹkan tí ṣẹ̀dá ẹ gbà, ǹjẹ́ o mọ̀ ìràwọ̀ ẹ, ìràwọ̀ tó ń lò ǹjẹ́ o mọ̀? Ẹnìkan kàn jáde ṣé orí ewé yìí kíní kan ló ṣiṣẹ́ fún wàá gún mọ́ kíní ìmádẹ́rì tẹ́ ẹ̀pọ̀ lọ́nbẹ̀ ṣúá. O mọ̀ nǹkan tó yẹ, o mọ̀ nǹkan tó fìtì ẹ. Ọ̀ni wá fà ń wófò aláyé rádaràda aláyé bàjẹ́ dey play. Ẹ wo èmi ti sọ tèmi f'Agbala Gabriel, èmi ò lè pariwo bí eléyìí mọ́ torí mátà yìí o. But wọ́n á sọ wípé ọmọ kékeré kan dẹ̀ sọ o, Saidi dẹ̀ sọ bẹ́ẹ̀ o pé kí Agbala Gabriel má fi iná sórí òrùlé sùn lórí ọ̀rọ̀ àwọn tó ń gbà sọ́pọ́ọ̀tì fún yín o. Ẹlẹ́ẹ̀kejì aládánwò ṣòro bá ṣe o. Ẹ̀yin tẹ́ ń béèrè fún nọ́mbà mi, owó mi máa wọ́n, ẹnu tèmi máa fẹ́. Ẹ kàn ń béèrè fún owó mi máa wọ́n lójú àwọn tálákà, owó mi máa wọ́n. Ẹ jẹ́ rò dáadáa kẹ́ tó wá sọ́dọ̀ èmi. Okay o, mo sọ fún yín báyìí o. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ ẹlòmíì tó wẹ̀ ò ní wọ́n, owó tèmi máa wọ́n. Ṣé ká máa tanra wa? Ẹ jẹ́ kí n sọ fún yín, mo máa ń sọ fún yín. Ẹ rò dáadáa o. Okay, ẹ mọ̀ pé mo ti jẹ́wọ́ báyìí. Okay. So boy, my number is 08069176101. Boye jẹ́ nìyẹn o. Ìpàdé wa bí oyin o. Expensive work ni o, but it's confirmed. Wow, my brother. Bí a ti jọ ṣiṣẹ́ rí. Ẹnu ṣe bíbá ẹ̀kọ́ máa ti máa sọ pé I fit no confirm o. I fit no be original o. It's only God that know. Torí mi lè wá sí bíbá ẹ̀sìn káwá sókè dílẹ̀. Kí wọ́n máa mú kọjáde inú ògiri fún yín. Mi ní power o. Ọlọ́run la lágbára o. But when anything you see for your physical will make you judge. Irú èèyàn tẹ́ni yẹn jẹ́. But you will see it by yourself ni o. Má yẹ kí èèyàn kan ṣẹnu fún ẹ o. Má tẹ̀lẹ́nu. People ya wèrè gan o. Àwọn èèyàn lè toast ẹ débi pé wà dẹ̀ wà confused. But ṣe rí a lot of irọ́ ló máa ń wà fashion, ló máa ń kùn lọ́dà. Ẹ dẹ̀ mọ̀ pé èmi ń tèmi issue tí mo ní ni pé mo tún worst débi pé mo ní earring o. Mo lu etí o, mi kì í wọṣọ o. Ọ̀gbá ni mi o. Ẹrù o. But tèmi kàn ní pé káyé wa má bàjẹ́, ká má ṣìrìn, ká má kó sọ́wọ́ lọ́wọ́, ká má kó sọ́wọ́ àwọn atúnidá. Kó má dé pé problem ẹyọ kan ló bá wá, olójú kòkòrò olè, á wá sọ problem ẹyọ kan di mẹ́wàá mọ́ ẹ lọ́wọ́. Òun lànà èèyàn kàn ṣe ń ṣe mí o. Mo rò pé kò jù bẹ́ẹ̀ lọ. My brother Agbala Gabriel, tó bá kọ wájú sí yín kẹta, tó bá kẹ̀yìn sí yín kẹta, tó bá kẹ̀yìn nìkan ẹ ti rú ara yín pa o. Ó lọ fá o.